رغبة الأخيار ولواء نسرك بغية الأبرار بركات ذكرك رغبة الأخيار ولواء نسرك بغية الأبرار Balaka to se quiere caro que va a
amadu pẹ̀lú Ọlọ́run alama tahir qalbi min an-nifaqi alama tahir qalbi min an-nifaqi wa amali min ar-riya'i wa lisani min al-kadhibi wa ayni min al-khiyana wa anta ta'lamu aynata al-ayun wa ma tufi sudur rabbi allimni bima yanfa'uni wa anfa'ni bima 'allamtani wa zidni ilman rabbi allimna bima yanfa'una wa anfa'na bima 'allamtana wa zidna ilman wa ya mu'allima ibrahima 'allimna wa ya mufahima sulaymana fahimna. Mo kí àwọn àlejò wa tí wọ́n wà ní láàárọ̀ tọ́ra láwọn àlejò àwọn iléèwé láti ilé ẹ̀kọ́ wa ní gíga níbi UK bíbáyìí láwọn ọmọ tó jẹ́ markaz àtàwọn fòróòwẹ̀ ọlọ́wọ́lá dáadáa ti bẹ nínú Islam àti tànẹ́bà Muhammad èyí tí wọ́n bá wálẹ̀ yìí ọlọ́wọ́jọ́ kọyanjú ẹjá sàmì fún wa àwọn tí wọ́n sì wá bá wá náà ọlọ́mọdá wa náà dúró orí tọ́pọ̀ ọlọ́jọ́ kárí gbogbo tí wọ́n wá páyì gbogbo wa pátá kìí sáúsá ni wọ́n ọmọ ilẹ̀ káàrò òjìrì náà ni wọ́n gbogbo àwọn tó jẹ́ aṣáájú wọn yìí ọmọ ilẹ̀ káàrò òjìrì wọn ọmọ markaz ni wọ́n gbogbo tó bá ká iná ọlọ́run jù wọlé fúlù wọn erílẹ̀-èdè káàrò òjìrì náà ọlọ́mọjọ́ bàjẹ́ ẹ̀ẹ́lẹ́ sàmì ni àwọn àtàwà láti bẹ̀ náà ọlọ́mọdá wa náà rú gbogbo àwọn àfáà tí wọ́n jogún ọ̀nà ìhárí tó fi kàwá náà tí ó bàjẹ́ fún wọn ọlọ́mọjọ́ bàjẹ́ fún àná ìsìláàmù tán gbé lọ́nà ọlọ́mọjọ́ bàjẹ́ ọlọ́mọba náà jẹ́ ọlá Fátíhà. àti kí àfáwà mọ́tàlá láti lọrin náà láti ní ọba wa nílé àfáà ilé àwọn náà mọ́ra ilé wọ́n wá dágbére fún wa ní ọlọ́pọ̀ sí láìláfẹ́ iná ọlọ́pọ̀ kẹyìn ó kí gbogbo àfáà ilé kí ó láti ibi tó ti bẹ̀rẹ̀ láti rí wàkílì dárí àti wàkílù tànímí gbogbo wọn pátá ọbìdérí èmi tí mo wà nígbẹ̀yìn wọn yányá yìí wọ́n jẹ́ gbẹ̀yìn wọn yányá ọlọ́run má jẹ́ wọ́n rá burú àyàrá burú ọlá iná àtẹ́ iná. ọ̀nà wa nù wa ní òní ibi tá ń lọ kò jìnà bí ibi tí ayé sí ó nù máa rẹ̀ pa àbá àmúta láìná wáyìn aládùúgbò ọba ni mo bá dákọ̀ bá lọ́rin ẹsẹ̀ ṣéwù wọ́n máa fáwọn lílábọ̀ ọ̀rọ̀ ta lọ́lọ́run ni mo fẹ́ sọ kìí ṣe tí wọ́n ti mọ́lé o kìí ṣe tí wọ́n ti mọ́lé ta lọ́lọ́run gangan fúnra ẹ̀ torí mo rí pé ó yẹ ká tẹ̀ tó máa ṣe aráàlú ìsìláàmù gan ní tuntun fúnlẹ̀ Yorùbá báyìí àmọ́ èyàn ò lè dákọta lọ́lọ́run ní ìsìntẹ́bí òní lọ́dọ̀ ọmọ tí wọ́n ti mọ́lé ó ti sọ́ra rẹ̀ di ẹrú ọ̀sọ̀ra rẹ̀ di ẹrú nígbàtá àmọ́ ń tà ń ṣe kí mò rí tájú kọsọ́ra rẹ̀ di ẹrú ọ̀sọ̀ra rẹ̀ di ẹrú tàlọ́lọ́run yìí ni mo wá sọ kí ni Ọlọ́run fẹ́ fi ọ̀rọ̀ rẹ̀ kí ló fẹ́ kárí ọ̀rọ̀ wo lọ́lọ́run fi ọ̀rọ̀ rẹ̀ bá wa sọ èrè mọ̀ sọ ní ìjẹjọ ike ẹlọ́run ọmọ àmà sí ọ̀rọ̀ rẹ̀ bó ti sẹ́hàn láti fi lè báwọn ará Ìlọrin sọ̀rọ̀ ni
ọmọ Ìlọrin gangan mo lè sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ níbẹ̀ epo yẹ ká já ọ yàtọ̀ sí bá ti wà yìí mo jẹ́ kí wọ́n mọ kí ni ìtọ́lọ̀ ń fi Ìlọrin sí nílẹ̀ Yorùbá. àlùfáà wa tí wọ́n bá wa sọ gbẹ̀yìn òun náà ni ilé ọ̀rọ̀ Tani Ọlọ́run èyí tó ṣẹlẹ̀ tí wọ́n ń gbé káàkiri nì wípé kí lọ́lọ́run fẹ́ fi ọ̀rọ̀ rẹ̀ kọ́ wa pàtàkì àwa tá a jọ mọ̀ Ìlọrin kí ni Ọlọ́run fi Ìlọrin ṣe àyèwò Ọlọ́run gbé Ìlọrin sílẹ̀ Yorùbá gbogbo ìwọ́n jẹ́ ká mọ̀ níbi àwọn lẹ́kọ̀ọ́ wa tó lọ. àmọ́ gbà mo ṣe ọ̀rọ̀ náà tán àwọn èèyàn wá ń pè mí ní pípè náà tó pọ̀ gbogbo àwọn tó wá pè mí kí mo lè sọ gbogbo ọ̀rọ̀ tí wọ́n sì bí mí kí mo lè sọ gbogbo ẹ̀ kí mo sì lè fèsì lé lérí àfọyẹ ọ̀kan ṣoṣo mẹ́ ẹyọ ọ̀kan ni mo fẹ́ sọ̀rọ̀ nílé láàárọ̀ yìí ni èyí tí chairman àwọn ọmọ Ògo Ìlọrin ẹgbẹ́ kan ni wọ́n ń pè lógo Ìlọrin yàtọ̀ sí IDPU nínú àwọn ẹgbẹ́ tí IDPU tó bínú nínú ilé káyẹ̀sí ilé ọba ni wọ́n ti fi ẹgbẹ́ náà múlẹ̀ tí eléri wọ́n jẹ́ Alhaji Murtala Afa Murtala Bariga àbí bàbá Bariga bàbá Bariga ni alákòóso ẹni tí wọ́n fi ṣe chairman ẹgbẹ́ náà ọ̀ síbẹ̀ ni wọ́n sọ̀rọ̀ níbẹ̀ wọ́n dé ọ̀rọ̀ àwọn tó dá àtẹ́jẹ́ Ògo Ìlọrin wọ́n wá sọ̀rọ̀ débi pé ta ni àtẹ́jẹ́ Ògo Ìlọrin láti jẹ́ ká mọ àwọn. bàbá Bariga yìí èmi rẹ̀ ò ní àlàkà kankan ìjọ tí kọ́kọ́ yìí láyé ìjọ ta lọ sí Ògbómọ̀ṣọ́ Òṣogbo ni ìjọ ta lọ sọ́sọ́gbó mórí tó wá síbi ọ̀rọ̀ ọmọ bọ́ọ̀sì yẹ́sì àlónákà tá a lè ṣe àtúnṣe ọ̀rọ̀ níbẹ̀ ètò ìṣẹ̀lẹ̀ ń bẹ èlé máa sọ ẹnu tí mo kàn rí níbi ọ̀rọ̀ bàbá Bariga ni pé ọlá nìyàn àbá jẹ́ ká mọ̀ ìpín bàbá wa Murtala bàbá Bariga ni tó jẹ́ chairman Ògo Ìlọrin àwọn ìpàdé wọn àwọn sì wá tara rẹ̀ mọ̀ pé àáfàá náà ọlànìyàn ìsì máa ń gbára ta lérí ọ̀rọ̀ Ìlọrin tó bá rí nǹkan tó bá fẹ́ máa ta ní Ìlọrin lọ yọ wá dùn iná ìlójú kọ́rọ̀ yásà lúnákà yìí náà máa dùn ọgbàrá ta níjọ́lẹ̀ tó fẹ́ para rẹ̀ náà èmi ní sẹ̀sẹ̀ ń dá dúró pé èyí para rẹ̀ balẹ̀ májì ó tó bá àwọn kalẹ̀ lọ́rọ̀ yanjú ibi tó nífẹ̀ẹ́ lónà ni. àbára bàbá Bariga ọjọ́ nìkan tó fẹ́ràn Ìlọrin púpọ̀ a sì máa gbára ta lé ọ̀rọ̀ Ìlọrin iná ló ṣe fọ́ nínú bàbá àwọn yẹsẹ̀ àlùmẹ́gà àjọ náà fi yẹn dùn. láti ìgbà tá a ti wá pínyà ń bẹ èmi ọgbọ́n kankan nípa ọ̀rọ̀ náà mọ́ àfìgbà tó pè mí níbi ọ̀rọ̀ yìí. àlùfáà láwọn ọgbọ́n kankan nípa ọ̀rọ̀ náà àgbàdo àwọn àlùfáà wa Murtala náà tí wọ́n pe àwọn lórí ọ̀rọ̀ nígbà tó wá pè mí ìwọ́n jẹ́ kí n gbọ́ yé pé àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí lu ọ̀rọ̀ tí mo sọ yé against àwọn o yí pé àwọn òun náà kẹ́nìkan sọ ma pé ẹ̀ tí ìgò ògùn yín ẹ̀ tí ìgò wàhálà yìí kan pọ̀ ni ike mo luporo máa nínú ọ̀rọ̀ náà wàhálà ṣé gbogbo tí mo wí kèé sòdodo ni olódodo ni kí ló wá fẹ́ kí n gbọ́ yé bẹ́ẹ̀ ó ní kí ọ̀rọ̀ náà dé ọ̀rọ̀ bákanbákan ó fẹ́ sọ iṣẹ́ táwọn ṣe yìí ó fẹ́ jẹ́ kó ní ìfà sí ẹ̀yìn mo ní kò ní ìfà sẹ́yìn mo ti wá gbọ́ tó wúye yà ní pé àsìkò tí mo sọ̀rọ̀ yìí kọ́ yẹ kí n sọ ó ní òdodo lè torí o àmọ́ àti dákẹ́ látijọ́ yìí náà gbogbo nǹkan tí ìwọ̀n ń sọ ní àyín nísìn èmi tí mo jòkó lórí tábìlì àfáà mi yìí ó ti lé ní 20 ọdún àti mẹ́ta àti àgbogbo 20 ọdún àti 5 ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ìsọ tí mo ti kọ́ tẹ́lẹ̀ kankan ọ̀ká nígbà tẹ́ ẹ̀ka tàfáà mi náà tá a wá rí pé kọ́ sàǹfààní mọ́ lọ́sọ mi di ọ̀rọ̀ ọmọ gbé kíní kótókótó yìí náà di ṣe mi náà lójú bó jẹ́ kẹ́mi ò ní gbàgbọ́ sí
Ìsìláàmù oní kámẹ́rà èmi ò ní gbàgbọ́ sí tí mo bá tún wá dákẹ́ náà ní ìsìnjú olókùn tí ń lò láàrin ọjọ́ mẹ́rin lókùn má kò yé mi o after 60 years tí ilé ìfòdodo múlẹ̀ lẹ́yìn tí mo nígbàgbọ́ sínú ẹ̀mí mi girlfriend adákẹ́ látijọ́ yìí náà ní kọ́ mọ́ dàrú kọ́ mọ́ bàjẹ́ kọ́ mọ́ ṣe kọ́ mọ́ ìkọ́ láwọn là ń dàrú ọ wá jẹ́ kí nǹkan ọmọ wa fọ́ pẹ́tẹ́ lójú àwa náà sọ bẹ́ẹ̀. wọ́n ní àwọn tí ń bọ̀rọ̀ yìí bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ lórí ọ̀rọ̀ tí ọ̀tọ̀ lọ́hùn yìí àmọ́ àwọn èèyàn rí báwọn dákẹ́ àwọn rí pé gbogbo nǹkan tí wọ́n fẹ́ máa polúkúmuṣu èyí lọ́pàá láwọn fi jáde káwọn sọ tọ́ yẹ káwọn sọ. èyí tí mo sọ nípa títí ẹ̀yin ọmọ ògo Ìlọrin èyí mo ta yín jí ni kẹ́yìn náà ọmọ tó bẹ̀rẹ̀ wàhálà mi fún ìta àtúnrán yìí ìtají ni nàṣíà kò sì dáadáa yìí ń ṣe dúró ìyìn kúkú sọ fún pé kẹlẹ lè yọ lẹ́wọ̀n ìyìn sì píríìdì fún mọ̀sàdúrà fúndé torí mo mọ̀ póun náà ó ní pọ́blẹ́mù lọ́mọ tẹ́ ẹ mú lérí pé íńtánẹ́ẹ̀tì yìí méjì yín tẹ́mi sì rí i pé yín nǹkan kan o àwa ni ká protect interest tó yẹ ká protest tó yẹ ká làbẹ́ íńtánẹ́ẹ̀tì méjì wa ọlọ́run nígbà fún. ọjọ́ kan yé wa pé kò tó yẹ ká ṣe òun náà ní ká protect tọ́lọ̀ ń gbé fún ààyè tọ́lọ̀ fi Ìlọrin sí ọjà tó kọ́ bẹ́ẹ̀ bá lóun fẹ́ gbà Ìlọrin. ààyè tí ọlọ́run fi Ìlọrin sí ń lọ yẹ ká protect kìí ṣe ká máa protect personality wa. ìtọ́ yẹ ká kọ́kọ́ protect ni pé ibi olólọ́run gbẹ́lu yẹn sí bọ́ọ̀ ni òṣè ní sọ̀kalẹ̀ níbẹ̀ gbogbo ọgbọ́n tẹ̀ bá wùtọ́ bá já. ní ìtọ́ yẹ ká protect òun náà ní ààyè tọ́lọ̀ ń gbé lọrin sí dátà nínú tóbi dòní bọ́ọ̀lù lọ́rin òṣè ní kú bẹ́ẹ̀ òun ló yẹ ká máa gbá gbogbo tá a bá ṣe sí. èyí làwọn bàbá wa ṣe lánàá ò tí ò ní wọ́n tán lónìí wọ́n protect ibi tọ́lọ̀ ń gbé wọn sí wọ́n protect ìlú yẹn lérí kọ́mọ̀ bọ́ọ̀lẹ̀ ju personality wọn lọ gbogbo àwọn tí wọ́n fẹ́ gbé personality wọn ṣubú lónìí Ọlọ́run gbà fún wọn. àwọn bàbá wa tí wọ́n lọ tá ń jẹ́ àlùbáríkà wọn lónìí wọ́n protect àyè tọ́lọ̀ ń gbé lọrin sí òun náà lọ́lọ́run wá protect personality tiwọn náà tó jẹ́ gbogbo ẹ̀ tọ́lọ̀ fẹ́ gbé wọn ṣubú kò ní wọn fẹ́ ṣubú. èyí tẹ́ mú lẹ́wọ̀n yìí ọ̀kanu ẹ̀kejì ni pé èyí tẹ́ mú lọ sẹ́wọ̀n yìí temporary solution ni emergency solution la ṣe fún lérí kọ́lẹ́wọ̀n àwọn náà mọ̀ pé interest ara kan protect mbẹ interest Islam ni torí Ìlọrin tí wọ́n bá ní ta ní ògo Ìlọrin gan ta ní ògo Ìlọrin gan ta ní ògo Ìlọrin gan wà láì Islam ni Ìlọrin ò lógo kẹ̀kẹ́ tó ju Islam lọ Ìlọrin ò lógo kẹ̀kẹ́ wà láì tó ju Islam lọ Islam ni ìjọ tí wọ́n bá ti di pé Islam bọ́ọ̀lẹ̀ nílọrin ògo Ìlọrin ṣe kí ni o ti tán. àbíkò ògo Ìlọrin tá a bá fẹ́ protect Islam náà lọ́yẹ̀ ká máa protect torí pé Islam lògo Ìlọrin tí Ìlọrin bá ti tí Islam bá ti gbọ́ nílọrin ògo Ìlọrin ti tán. Ìlọrin ò lógo kan kí lógo tí Ìlọrin ní lójú Islam lọ ló ń jẹ́ kí gbogbo nǹkan tó náà bá sọ mọ́ Ìlọrin dà lẹ́ẹ̀lì ìyẹ̀pẹ̀ lónìí àkọ́kọ́ ọjọ́ yẹ kọ́kọ́ protect ẹ̀ ní kọ́kọ́ protect interest ẹ̀ òní kó protect interest Islam ju personality ara rẹ̀ lọ èyí náà wá ní bá ń protect personality wa ju Islam lọ ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nu tá a gbọdọ̀ jẹ́ kélé yìí kọ́ continue kọ́ mọ́ lọ bẹ́ẹ̀. àní Islam náà lògo wa òun náà ló ṣe ká máa protect agbọ́dọ̀ protect ẹ̀ ju personality wa lọ. èyí wọ́n dàbí ìgbà tí ẹ pé Islam ń kọrin àwọn aráàlú ọ̀ni kọ lẹ́nu àbúfò Salman Farisi sọ pé abili ìsàkàrù mìkẹ́sìn àwòtẹ̀mí mi ìsàkàrù mìkẹ́sìn àwòtẹ̀mí mi. abili ìsìlámù lábàlì ìsìwárọ̀. ẹ̀dá lóhùn ìsìlámù tàkàrọ̀ mìkẹ́sìn àwòtẹ̀mí mi. ìsìlámù tàkàrọ̀ mìkẹ́sìn àwòtẹ̀mí abúlé ìsìlámà abẹ́lé ìsìlámùlá abalẹ̀ síwáwó ìsàmùtàkàrọ̀ lẹ́kẹ̀ẹ́sẹ̀ àwòtẹ́mí ni ìsàmùtàkàrọ̀ lẹ́kẹ̀ẹ́sẹ̀ àwòtẹ́mí. ẹ
sọ bẹ́ẹ̀. àbílí ìsìlámù lábàlẹ̀ ṣèwárò. ẹ̀yin máa mọ̀ ni ẹ̀ mọ̀ ni bẹ́ẹ̀ kẹ́ ẹ sẹ́ a ò tẹ̀ mẹ́mẹ́. bẹ́ẹ̀ kẹ́ ẹ sẹ́ a ò tẹ̀ mímí. àmọ́ bá a bá sọ yìí fúnjọba kò ní gbà. ìjọba ò ní gbà. ipa protect Islam yóò ní sẹ́ Islam ò lè fi jára rẹ̀ ni la fi lọ ọmọbì kan ká fi fìyà jẹ ìjọ tó ti ya tíra wọn tó ti ya Al-Qur'ani báyìí ìjọ náà ló ti fa ìméjì lọ níyà ìméjì lọ ní fàyà bó tiẹ̀ jẹ́ pé wọn ò mọ̀ pé méjì wa ni òun fàyà àwọn ò ní méjì míì a sì lógo míì tó ju ti fàyà lọ ògo wa ní fàyà o òun náà sì mọ̀ bẹ́ẹ̀ ọmọ kó tó máa ṣe ìgbé ògo àwọn kan lòun fàyà. lógo wa ní fàyà ìsìláàmù lógo wa. àmọ́ bí wọ́n ti kọ́kọ́ ṣe jàmbá fún alẹ́ nílẹ̀ èdè yìí ní òfin ni. rárá bọ́bá yẹn pé ara la fẹ́ gbìjà ni a ti gbìjà pẹ́. láti jọ tẹ̀ ti bu wa bọ̀ yìí. adákẹ́ mọ́ bẹ́ẹ̀ ni bí ìgbà tá a gbọ́n. ìgbà àmọ̀ pé èbú yóò lè so. ẹ̀rí mọ̀sọ́jọ́ ní bẹ́ẹ̀ bá fẹ́ mú ẹlẹ́bọ̀ àfáà kan wá Ìlọrin ni wọ́n lọ. bẹ́ẹ̀ bá fẹ́ mú àfáà kan tí ń dérí wá Ìlọrin ni wọ́n lọ. bẹ́ẹ̀ bá fẹ́ mú àfáà kan tí ń dẹ́pá wá Ìlọrin ni wọ́n lọ. bẹ́ẹ̀ bá fẹ́ pa àfáà kan wo ni ọmọ kí Ìlọrin ni wọ́n lọ. bẹ́ẹ̀ bá bá àfáà wo ni òṣè súnà Ìlọrin ni wọ́n lọ. bí ìgbà tẹ́ kí gbogbo àtó bí wá ń lọrin kèfèrí wọn àsìdákẹ́ àwòrán. máa bá fẹ́ pé wọ́n dà fá ọba tí èdò súnà tí tọ́ra èdò sà tí wọ́n ń kúnlẹ̀ fún. ọba àlọ́ ni wọ́n rẹ̀ ní gbé fọ́tò rẹ̀ sí o ò ní kó gbọ́ bà Ìjẹ̀bú síbẹ̀. ọba Ìjẹ̀bú ò ní gbé bẹ́ẹ̀ o ọmọ Ìjẹ̀bú náà ní sì ṣe rí ibú yìí. ọmọ Ìjẹ̀bú ní ṣe rí ibú yìí o. fọ́tò ọba àlú tiẹ̀ kò ní gbé síbẹ̀ yóò bọ̀ ọba wa bí léèrè yóò ní ẹwọ bẹ́ẹ̀ ní kúlẹ̀ bàbá yìí ẹwọ bẹ́ẹ̀ ní kúlẹ̀ bàbá yìí ẹwọ bẹ́ẹ̀ ní kúlẹ̀ bàbá yìí ṣéṣe ẹ̀dá ní kúlẹ̀ fún ìlò Islam ọ̀yìn kéjì àwọn ọmọ wa rẹ́rìn ìlú bàbá tiẹ̀ tí wọ́n ti ń dọ̀bálẹ̀ nǹkan ṣebí wọ́n kúnlẹ̀ ní àyíní ẹ̀yìn dọ̀bálẹ̀ gbalaja báyìí ni tẹ́ẹ̀tù fàyà lélẹ̀ títí dì sín bí ẹ ti ń kíra wọn nu bọ́ọ̀bà kí àtàwọn jẹ alóṣogbo èyí tó ṣẹ̀ṣẹ̀ ìjọba yìí ló ní ìnísìn ṣebí lọ́sẹ̀ tó lọ yìí lọ́jọba gbogbo wọn ní àbí ti Ògbómọ̀ṣọ́ wọ́n dọ̀bálẹ̀ báyìí ní tasọ̀tasọ̀ ìyí tí ìránù súnná wọ́n dẹ̀ yìí ti ń bẹ lọ́mọ ìlú wọn tó dìde kébẹ̀ tí kí wọn yìí kọ̀dá. ṣé ó dìde tó sọ pé lẹ́yìn ọ̀gbá súnná mu ó sì ní páwọn ìlú rẹ̀ yìí náà wọ́n ń dọ̀bálẹ̀ ní dìsín tí wọ́n fi gbáyà lélẹ̀ tí wọ́n fi yí kọ̀ tó tọ́ bí yí kò sí fún kírísítẹ́nì ṣé kò sí ń bẹ̀ ni kò ní wí lójú wọn náà ni wọ́n sọ pé kọ́lá ẹ̀sìn mẹ́ta làwọn gbà láyè ní ìnísí o a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ níṣẹ́ ẹ̀yin jáde bọ̀ àwọn náà jáde bọ̀ bí ìgbà tá a gbọ́n. àló ti pẹ́ tẹ́ ẹ ti máa ń wà lébù lọ́rin. bí a ti ń kọ́ bọ̀ yọ́nù kó tó kú wọ́n dọ̀bálẹ̀ ni. bí a ti ń kọ́ balẹ̀ fẹ́nu dọ́là bí a ti ń kọ́ bọ̀ sógbónu dọ́là bí ẹ ti ń kọ́ bá Ìjẹ̀bú nu àti tirẹ́mọ àti Ìjẹ̀bú Òde àti Ìjẹ̀bú Gbó báwo wọ́n ṣe ń káwọn ọba ti yín ṣé ẹ tí ìwà ṣe débẹ̀ fọ́tùkọ́ ẹ sí kẹ́ ẹ níwà sí kàtẹ́sẹ̀ ipa àwọn ọba yìí wọ́n kẹ́ ẹ gbé fọ́tò tiwọn náà síbẹ̀ torí ẹni a máa sọ̀rọ̀ lúmọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ni ká máa sọ bó wọ́n ṣe ń kí ọba Abẹ́òkúta gan àti ti gbàgùrà àti ẹjọ́ gbàgùrà rárá wọ́n bá yọba tí ò lo súnà tí wọ́n kúnlẹ̀ kí lásán wọ́n lọ lọrin wọ́n sì gbé fọ́tò bá lọrin síbẹ̀ wọ́n máa bu ẹ wo a sì dákẹ́ à ń wo àrí nǹkan kan
ààrí ó fi wá tajà débi tó wù ó fi wá lówó ipò tó wá fẹ́ wọ Ìlọrin wá torí pé bọ́wọ̀n bá ti wọ Ìlọrin yìí kése ọyẹ́kọ́ ohun tó lẹ̀ sí ọwọ́ àlèlé fẹ́ gbọ́dọ̀ ọ̀dọ̀ àwọn ògo Ìlọrin tó ti bà ògo wọn jẹ́ lánàá ògo wọn tó ti bàjẹ́ lánàá àwọn náà ló tó fẹ́ fàbọ̀dé tó pe bàbá wọn àtàwọn àfá àwọn tó pè wọn ló jìbìtì kí àwọn ọmọ pé ṣe Kàmọ́ọ̀dín Al-Adabi olùjẹ́ àgbọn jìbìtì sọpọ́ mẹ́rin tàlì jẹ́ àgbọn àtẹni ọlẹ́rú àtẹni ọlẹ́rú ta lónìí tí èyàn tó máa lọ ọmọ yẹn jìbìtì ní tí ò rí bẹ́ẹ̀ ó gbé ṣe Ádámù lé bẹ́ẹ̀ tọ́yẹ mọ́bá náà àfá olókiri ẹbọ nílẹ̀ Yorùbá ó ní àwọn àfá lọ́rin ló gbé wá ẹwò báwọn èèyàn ti ṣe ó ní àwọn àfá lọ́rin ló gbé ẹbọ wá ìyí sọ fún yẹ́ ògbò lọ́rin nù ní ìtọ́ yẹ kọ́kàn lọ́rọ̀ yìí ní àìlẹ́ mọ̀ láàárọ̀ yìí èmi gbọ́dọ̀ ta yín jí èmi ọ̀gbádùn mi sọ̀rọ̀ yìí ní ń bá sọ èyí tí ìsìn sọ yìí nǹkan tó bá dà lẹ́yìn ẹ̀ ó tásìkò ká jáde sí yín o kẹ́ ẹ mọ́ rò pàgọ́ sọ bẹ́ẹ̀. ló tásìkò ká jáde wọ́n ti ń bú lọ rí bẹ́ẹ̀ wọ́n ti ń bú àwọn personality àwọn tó jẹ́ nǹkan pàtàkì nínú lọ rí bẹ́ẹ̀ á sọ̀rọ̀ àmọ́ pàtó ti pé wọ́n wá bú ògo lọ ní tí ṣe Al-Qur'ani àti Ìsìlámù òun lọ́ pátá mi dìde. ẹ̀yin lẹ kọ́kọ́ gbé wa dálẹ̀ tẹ́ ẹ fa aṣọ ìyá babalá bàbá wa tẹ́ ẹ fa ya tẹ́ ẹ ní aṣọ wọn tẹ́ ẹ ń fa ya òkè sasọ tí wọ́n rán àti láwàní tí wọ́n wé rárá Ìsìlámù tẹ́ ẹ ń fa ya lára wọn ni ládùn gbogbo wàhálà tí wọ́n ṣe yìí ẹni wò ṣe kankan ẹ̀yin wá sọ pé láti ọ̀dọ̀ tiwa làwa ti ń polówó ẹbọ wá sílẹ̀ Yorùbá ibi tí wọ́n sì tẹ́yìn sí jòkó sí ilé ẹbọ gan ni àti ilé òsà ẹ lára lọ lóko lọ́pàá èyí ilẹ̀ wa ń bá jà látijọ́ yìí hárí pé ẹ̀yà Ìsìlámù yàtọ̀ sẹ́bọ ẹ fi gbàgbé ẹbọ ti lé yín láàtọ́ pé ìpìlẹ̀ yín gẹ́gẹ́gẹ́ ẹlẹ́bọ ní ẹ̀ẹ̀sẹ̀ kẹ́kẹ́ sí àwọn olókìlẹ̀ ẹbọ wọ́n láwọn jálàbí ni ó ní Ìlọrin òní nǹkan tó wá sí àwọn kankan nílẹ̀ Yorùbá tayọ jálàbí ṣé gbogbo tíra tí ń kà fún yín láti oṣù méje náà jálàbí náà ni gbogbo tíra tí ń kà fún yín láti oṣù méje tí ìka tẹlómi mọ tíṣẹ́ Adébọ̀ Abdallah kọ ṣé jálàbí náà lélẹ́yìn ni tí mo ní káyìn náà gbé táwọn ìta àwọn babaláwa bá ti iná bá kọ kẹ́ gbé jáde ẹ̀bí yín kọ́ ẹ̀bí wàláhì ẹ̀bí yín kọ́ àwárí yín tán àdàmú bí àwọn tí wọ́n tún fẹ́ máa gbàbọ̀dé fún inú ilé tẹ́rọ gbàgọ̀ àwọn aláwọ̀ kan sáré wọ́n donate owó fún wọn àwọn kan síwí wọ́n donate owó fún wọn aládà o àìtí ìdébẹ̀ náà gbogbo ebútọ ọmọ ó bù mí hárí ọfẹ pa mí èmi ìráyè tí ẹni kódà yìí tí bẹ̀rẹ̀ tọ́dá àwọn tí ń fẹ́ràn wa wọ́n ń bẹ nílùú yẹn láwọn tẹ́sí ṣètò àlójúmọ́ táwọn ọmọ problem táwọn ní ìwọ lọ kọ́ mi tí bí sọ̀rọ̀ àwọn aráàwọ̀ ipe gbogbo ilẹ̀ Yorùbá pátá ìlú kan tuntun tá a rí nísìn tó rẹ́dì láti bá wa lọ àwọn òwò nìkan ni. gbogbo ilẹ̀ Yorùbá ìlú kan tó so tọ́lọ́dì láti bá alẹ́ lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀sìn òun náà ìlú wo. a gbọ́dọ̀ tí ìwà dà kankan rú bóyá lọ́wọ́ ṣe tẹ́tọ́ fẹ́ tún ṣe náà ni torí ẹ ti wá padà wá rí dáadáa wa nísìn ẹ mà mọ́ talọ́lọ́ yìí kọ́nà bẹ́ẹ̀ mú lọ́dọ̀ yìí wọ́n ti rìlíìsì ẹ̀ wọ́n rìlíìsì ẹ̀ torí pé àwọn mẹ́ta ní bẹ́ńlẹ̀ Yorùbá tí wọ́n ń ṣiṣẹ́ pọ̀ lórí Islam ọ̀tá mẹ́ta pàtàkì ní ṣiṣẹ́ pọ̀ lórí Islam ní gbogbo ilẹ̀ Yorùbá. àtàtà ti yáwọn wòlé báyìí náà tí báyìí náà yìí fi wá dé èyí lọ́nà ọ̀rọ̀ yìí nínú Al-Qur'ani a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim wa lam yakunil lazina kafaru min ahlil kitabi wal mushrikina munfakina àtàtà ti yáwọn báyìí náà. Rasulun minallahi yatlu suhufan mutahhara bó ti nínú ni àwọn alùkìtàbí àwọn kírísítẹ̀nì bẹ lábẹ́ ọ̀rọ̀ yìí
nílẹ̀ Yorùbá lẹ́yìn ìgbà wọn wá bẹ́ẹ̀ ti gbógun àwọn wọn kọ́kọ́ gbógun ti lọrin látọjọ́ tó ti pẹ́ igbe Ìlọrin ṣe lè máa jẹ́ ìlú ẹ̀sìn ó ṣe lè máa jẹ́ ìlú Ìsìlámù rárá àwọn onígbà wọ́n ṣe àríkọ́ àwọn fẹ́ wa lọ́mọ wọ́n ṣe wọ́n gbàdẹ wa tó síbẹ̀ sílẹ̀ Ọlọ́run ọgbà fún wọn àwọn ni nígbà wọn rí pápára àwọn ọ̀ka wọn lò lè jòkó wọn farabalẹ̀ lẹ́yìn yìí dé lẹ́yìn sọ pàrọ̀ lọ ní ọ̀dà kíní kan ọ̀dà igbá kan ọ̀dà àwọn Christian tó wá lu opportunity yìí ní wọ́n wá papọ̀ mọ́ àwọn oní ẹlẹ́bọ àwọn oní ẹ̀sìn ẹlẹ́sẹ̀ oníṣẹ̀ṣe ẹlẹ́sìn ìṣẹ̀ṣe náà kan pè ìṣẹ̀ṣe wọ́n wá parapọ̀ mọ́ wọn ní wọ́n team up against Ìlọrin. àwọn ọ̀tá méjì ta nínú ni sí mẹ́ta àkọ́kọ́ náà làwọn Christian àwọn ẹlẹ́bọ àwọn ẹlẹ́sẹ̀ṣe náà ti tún wá papọ̀. tí ọba rí bí mo ti wí tí ọba rí kí ló lè fà á tó yẹ pé àwọn Christian ṣé bẹ́ẹ̀ nù wọlé wọn ìwé Christian wọn kọ́kọ́ máa ṣẹbọ ni tí wọ́n fi ń declare ọjọ́ ṣẹ̀ṣe ipò kálukú ló ní fírídọ́ọ̀mù láti ṣẹ̀ṣẹ̀ tó wù ilé ìdíkẹ́ ọmọ ṣẹ̀ṣẹ̀ ẹbọ gbogbo àwọn tó declare ìlú wọn fún ìlú ṣẹ̀ṣẹ̀ yìí nísìn Christian gbogbo wọn Ọ̀yọ́ dìde ó declare ọjọ́ ṣẹ̀ṣẹ̀ Christian ni Èkó dìde ó declare ọjọ́ ṣẹ̀ṣẹ̀ Christian ni Abẹ́òkúta Ògùn state ó declare ọjọ́ ṣẹ̀ṣẹ̀ Christian ni Òṣogbo Ọ̀ṣun state ó dìde ó declare ọjọ́ ṣẹ̀ṣẹ̀ Christian ni Ondo ó dìde ó declare ọjọ́ ṣẹ̀ṣẹ̀ Christian ni sóye Ìlọrin nìkan ló kù. Kí wọ́n wá sọ fún mi nínú ìwé Bíbélì wọn láti kí lẹ ṣe ìbí yìí ní sẹ́yìn ẹ̀ tí ìníwà sí tẹ́bẹ̀ lédè yìí o àbí súnà sọ pé kí wọ́n gbà yìí ní ààyè ibi tí súnà bá ti ní ẹgbàá láyé ẹ kò tíra bòde. ẹ̀yin alùsúnà tẹ́ ń bẹ́ gbogbo àwọn àlù tí wọ́n dákọ̀ yìí. ẹ kò bòde o. ẹ kò tíra jáde tó ní kí wọ́n máa dìkírí ọjọ́ kọjọ́ ṣẹ̀ṣẹ̀ ṣebí kí sẹ́yìn gbogbo àwọn tó wà ń bẹ́ẹ̀ kílẹ̀ ń tẹ́jà àwọn àbẹ̀ kílẹ̀ ṣe sí i. wọ́n tún mọ wá sí ọdún eégún nísì padà táwọn bàbá àmọ̀bẹ ti máa lè jẹ́ tí òfin sí mọ́ rárá yóò dìde padà torí pé àwọn tó ṣe gbogbo wàhálà sẹ́yìn ẹ ti sọ pé wọ́n ṣe kí ni wọ́n ò sí lójú ọ̀nà ọlọ́wà ni ẹ wọ́n ò sí lójú ọ̀nà ó ní tí wọ́n wá ṣe ìwà túkù rẹ̀ lẹ̀ nísì súfì dá ti ṣàyátìnù láti tẹ́lẹ̀ súfì dá ti ṣàyátìnù láti àwọn àtún wọn lẹ̀ ẹ̀yin náà wá dá padà sí ààyè tó yẹ kí wọ́n ṣe kí ni kí wọ́n wá. Ìlọrin lẹ́sẹ̀ lọ́lọ́run fi nàró Ìlọrin àwọn àfáà lọrin àwọn bàbá wa tó ti lọ nílọrin ilẹ̀ jàǹbá wọn ẹ̀jàǹbá wọn Ọlọ́run fi wá dá ẹbọ padà sílẹ̀ Yorùbá ọwọ́ adá padà sí pìlẹ̀ nísìn yàtọ̀ sí bó ti wà. àwọn bàbá ńlá wa tó jẹ́ àfáà wa nílọrin lẹ́sẹ̀ lọ́wọ́ ti gbọ́ náà fi wá dálẹ̀ Yorùbá padà sínú ṣẹ̀ṣẹ̀ tọ́pọ̀pọ̀lọpọ̀ wọn ti kú ọmọ ẹ̀tẹ́lẹ̀. ìdí ìwà ni kẹ́ bẹ̀rẹ̀ o ẹ lọ lè bẹ̀rẹ̀ ogun tìlú yín náà tí wọ́n dìklíà ọjọ́ ẹbọ rosminian nínú ìjọba torí pé ànẹ́sù aládé ni mùlùkìhì ẹ̀sìn tí àwọn ọba yín bá ń sìn àti gómìnà yín ibẹ̀ náà lásẹ̀yìn náà mọ́ kọ́nà bẹ́ẹ̀ ti wù kẹ́dá tó bí irùngbọ̀n rẹ ti wù kó gùn tó bí irùngbọ̀n rẹ bó ti wù kó ṣe kí ni o kó gùn tó kọ́bíláṣí ọ̀dánú Islam ká mọ̀ sí tribalism ìlò jẹ́ adákẹ́ bí gbàtà àmọ́ tẹ̀sí èyí tí wá kẹ́yìn nílọrin lílọ ẹ̀yàn ọmọ ogun lọrin ni pé ẹ mọ̀ tẹ́ ẹ mọ̀ ṣe kí ẹ já sí Islam gidi ká sòdodo nínú Islam wa bó tiẹ̀ ká sọ kẹ́sì mọ́ gbàbọ̀dé wọlé ẹ fi wọ́n lẹ̀ pẹ̀lú pírọ́blẹ́mù wọn wọ́n ti láwọn bàbá wa wọn mọ́ ṣe káwọn náà bẹ̀rẹ̀ sẹ́ wọ́n yanjú ọ̀rọ̀ ara wọn fúnra wọn. torí èmi láti gbà tẹ́mi bẹ́ẹ̀ kéke èmi ọmọ pé gbogbo nǹkan báyìí tún kún bẹ́ẹ̀ o tẹ́mi fi lóde tí èmi ọmọ tí gbogbo ẹwà ilẹ̀ ogun jáde ní sí tọ́yẹ́kẹ́ lójú ara mi kàlákàlá báyìí tí wọ́n rú ọ̀sà lérí báyìí la ilaha illallah táwọn tó sì lọ Saudi tí wọ́n lọ gbogbo ẹ̀ náà sí kí ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n lọ lè lọ́wọ́
àwọn èèbá ti wájé lọrin o Ìlọrin tọ́fà oògùn làwọn ń ṣe bísínẹ́sì ni wọ́n bá débẹ̀ bísínẹ́sì káwa tá jẹ tá mu àjọ ajé ni àwọn oníṣẹ̀ṣe kan ṣíṣe ni wọ́n ṣe èyí náà ní ṣe ó ti tán ilẹ̀ haúsá yìí náà ń bẹ àmọ́ wọn òbí aláyàrí tí ó jáde tí ó bòde tí ó mọ̀ wá ta ìsìlámù ní àyà nílẹ̀ haúsá yìí àfáwàlẹ́ àwọn wà tì. Òun tó àwọn onílé Haúsá tá a wà yìí lẹ́yìn kan jáde tí wọ́n máa ta ìsìláàmù láyà tí wọ́n máa ya àlùkùránì pẹ̀lú sùúrù ayéjọ́ náà. Ẹ wò ó tí n bá ti rìlíìsì kí ní ìtàn nísìnyí tí wọ́n ń gbọ́ mi níṣẹ́ rí wọ́n mọ̀ instead kí wọ́n lọ lè ṣiṣẹ́ èmi lókùn tí wọ́n mọ̀ bú wọ́n mọ̀ á wá lébù mi káàkiri kò sí tó o fẹ́ wá gbogbo tó bá wù tó bá wá Ọlọ́run padà ju ọ lọ òdodo tẹ́yìn náà fẹ́ gbọ́ lẹ́yìn náà mọ̀ wá gbọ́ tó bá di nẹ́sì àníṣìlẹ̀ ríran wò ẹjẹ́ wo ẹ̀rí wo bí ìbọn ẹ̀rí náà wò ó ti fi gbogbo ìjọba ní ọmọ. option méjì ìmọ̀ kẹ́ faramọ́ wa bá àti mọ́ ṣe mọ́ nílọrin èmi ò sọ pé àwọn ọmọ Ìlọrin àwọn náà kúra sí wàhálà ń gbé ayé yìí gẹ́gẹ́ bí tí ń wí ló yẹ ẹjọ́ ọmọ àmọ́ wọn pé ẹ̀túgbọ́n tó tún wí ẹ̀túgbọ́n tó tún wí ẹ̀túgbọ́n tó tún wí àwọn wọn kúra sí wàhálà nígbà tí ń ṣe yìí fún wọn nísìn àwọn náà lè jòkó jẹ́ ó keep right àmọ́ kó keep right kọ́ bí káàánú ó sòdodo nínú nǹkan tí wọ́n ń ṣe ọ̀rọ̀ òdodo láti sòdodo yìí ni mo fẹ́ kẹ́yìn tí ẹ̀ ń jẹ́ ògo Ìlọrin kẹ́ wá káàkiri o ẹ kú omi ẹ̀sìn kámẹ́rà tí ilẹ̀ Yorùbá ń ṣe yẹ tẹ́wọ́ gbé kámẹ́rà tẹ̀léra yín tẹ́gẹ́ bísínẹ́sì lẹ́ fẹ́ sí ṣe kẹ́ẹ̀sì náà gidigidi bọ́lọ̀ ti ní kẹ́ẹ̀sì torí Yorùbá wọn ọ̀rẹ́dì láti fi ìṣẹ̀ṣe yẹn lẹ̀ wọn ọ̀rẹ́dì o wàláì wọn ọ̀rẹ́dì àfi tó bá gbé ige ní wọn lókù. àmọ́ wọ́n ń pè é ògo Ìlọrin wọ́n lè jẹ́ ẹ̀sìn ẹ̀sìn òdodo ká dúró dáadáa tó ń bá wọn Yorùbá tẹ̀lé òní wọn ò ṣe tẹ́lẹ̀ ti. bẹ́ẹ̀ náà bá wá ṣe bẹ́ẹ̀ jẹ́ kí wọ́n mọ jamalu Islam bó ti yẹ kó rí jamalu Islam ó yẹ ká jẹ́ kí wọ́n mọ̀ bó ti rí táwọn bàbá wa nílẹ̀ mi tó fi di kó táwọn bàbá wa fọ̀bẹ lé wọn lọ́rùn ipò ọ̀fẹ́ pa wọ́n àbí kó fi Islam lẹ̀ wọ́n ò ní kó sì pa wọ́n jamalu Islam ni wọ́n rí débẹ̀ èyí làwọn ò táìmọ̀ yẹ́wà á rí pé yọ̀kàn níjọ́ kan nísìn lọ́mọ lọ́rin mí bàbá amútírà yóò sì kí ni o yọ̀bà amálùkù ayọ̀ mọ̀ fàáyà ìjọ náà la finish èyí ilẹ̀ gbọdọ̀ jí kó wáyé torí lẹ́yìn tó falùkùránì àyínà òun náà kéwò Abdulaziz ló kọ́ rẹ̀ ìyá rẹ̀ gẹ́gẹ́ tó láàfáà àti tó tún lọ kó bàbá rẹ̀ kéwù ṣé kéwù nù bọ́ bá kéwù kò ní falùkùránì yà kò rí àṣírí ìsìláàmù gẹ́gẹ́gẹ́gẹ́ kò sì rẹwà rẹ ni tó bá rẹwà ìsìláàmù ni wà láì kò ní ṣe bí ní ṣe. ìta lọ́wọ́ rásìrí ìsìláàmù tó bá rásìrí ẹ̀wà ìsìláàmù ni wà láì kò ní ṣe tó ṣe o. ìtọ́kara àlọ́rin ni pé ẹ jẹ́ kí wọ́n rí ẹ̀wà ìsìláàmù lára yín kẹ́ ẹ dá a padà sí bá bàbá yín ti ṣe kí ni o bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ bá ní ṣe ju tiwọn lọ ẹ ṣe díẹ̀ sí ẹni jọba máa bu yín kó ṣe kí ni o yàtọ̀ sí rádaràdé ìta kóra wá sí nígbẹ̀yìn ayé yìí tọ́lá náà ti bẹ̀rẹ̀ sí lùsì focus nígbà tá à ń darapọ̀ mọ́ wọn àwọn bàbá wa wọ́n bá wọn ṣe ni wọn ò darapọ̀ mo ti sọ yín jẹjọ wọ́n bá wọn ṣe ni àmọ́ wà láì wọ́n ṣe kí ni o wọn ò darapọ̀ ẹ̀yà aláàlọ́rin ẹ̀ ti ń bá wọn olóòṣà yìí ṣe ẹ̀ ń bá wọn ṣe nìkan kọ́ ẹ̀ tún ti darapọ̀ iná ni náà fi ń jó tọ̀ lójú wọn wá rà sí rí yín yí pé ẹ̀yin náà níbi tẹ́ ẹ̀ ti ń ṣe kínní yìí wọ́n fi wá fi ń bu yín ẹlòmíì ní sì ti ń sá fún ni pé kọ́ mọ́ tú àṣírí òun yóò gbé èmi ti rí ìhùn ní 30 years back ló jẹ́ kí n kó mẹ́gun fi wálẹ̀ ọjọ́ là ń sọ tíra yìí ní kà lónìí tíra yìí ẹ kó tíra yín jáde ṣé bí mo sọ fún yọjú bẹ̀rẹ̀ lẹ́jọ́ yìí pé ẹ̀yin ló kó tíra yín wọ́ọ̀dì wo tíra yìí ni kéwọn lòdì kàkọ́ mọ àṣírí ògo Ìlọrin tẹ láti kankan tíra náà sínú sàn kéèké gbogbo tí bẹ́ẹ̀ tíra yìí lọ́tẹ̀ mi lọ́rùn o èmi àfáà mi náà lọ lọ́tọ̀ọ̀tọ̀ mi ò bí bẹ́ẹ̀
wàláhì mo búra ní ọ̀dọ̀ Ọlọ́run lójú ẹ̀mí wọn náà ni wọ́n sì kà á báyìí kọ́dà wọ́n fẹ́ kó bá mi kó tẹ̀ ara dáadáa sí Adam Abdallah nù ara èyí kì í sọ lórí ara dáadáa sí Adam Abdallah ti wí nù níjọ́ tí mo wà ní ọmọ ọdún mélòó ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní tíra yìí jáde ń lọ bí nǹkan bí 30 ọdún lékè nísìn ó dá wàhálà lẹ̀ ọmọ kí wọn lọ́kọ́kọ́ jáde sí wọn pé tí pé bàbá wí síbẹ̀ àwọn kan mi àwọn ọ̀faramọ́ nílẹ̀ Yorùbá èyí wọn fẹ́ tí ìran kése yìí wọn àti ìdébẹ̀ torí pé àjẹ́ndà ti ń bẹ níbi ọ́fíìsì tí mo wà yìí 9 point of agenda ni 9 point agenda ló wà ní agenda 9 ni ẹlẹ́ẹ̀karùn-ún ló tó kàn lọ ní ètí ìdébẹ̀ ní ìkọ̀kọ̀ yẹjú tí wọ́n kà sí ná pátápátá ká jẹ́ kí wọ́n gbọ́ gbogbo nǹkan yé á padà débẹ̀ torí àlè sọ̀rọ̀ Ìsìláàmù nílẹ̀ Yorùbá ká má sọ ti lọrin kí n tó wá débi tíra yìí nínú ẹni tó tún dìde jọ́nà nílọrin táwọn Yorùbá ní oyún ẹni tó wá dìde láti nọ́ọ̀tì nílọrin tó lówó faramọ́ èmi Ádámù Yàyà yìí ni tí wọ́n bẹ̀rẹ̀ sí lé mi káàkiri ẹ̀yin tẹ́ ẹ̀ sọ́njọ́ ní ìpè ìṣèlúwọ̀ náà kò sì kíní kan níjọ́ ní sọ̀rọ̀ débẹ̀ èyí bẹ̀rù kẹ́kẹ́ ní èyí tó ń jò dodo lè ní ọ̀sọ̀ ìbẹ̀rù ní ìbẹ̀rù níjọ́ náà mo wà lọ́mọgbọ́n ọdún àti mẹ́rin sí 5 ìbẹ̀rù nígbà mo wà lọ́mọgbọ́n ọgọ́tọ̀ọdún ilẹ̀ mọ̀dẹ́rù bà mí bí bàbá wa ti ga tó ń jọ́nà mo dìde wọ́n ní ẹmú bàbá ní ẹmọ́ mu ṣé Adam Abdallah ní ẹmọ́ mu òun náà mọ́ ti ń wí wọ́n ní ọmọ eke kí náà máa dá sí bàbá ní Abdullahi ọmọ Abbas ọ̀dàgbà tó báyìí sàábì ànábì náà sì ni eléyìí náà sàábì mi ní ẹfílẹ̀ dáadáa ṣé Adam Abdallah dáadáa bàbá nù tó ṣe nù tí ì sọ pé ṣé Adam Abdallah ó gbè lẹ́yìn àwọn Yorùbá against àwọn Fúlàní ìtẹ́mi ti tẹnu kí ṣé Adam gbè lẹ́yìn àwọn Yorùbá against àwọn Fúlàní inú tíra yìí èmi lẹ́ ń dúnkokò sí kí lẹ́ tí rí àmọ́ nísìn àìpamíjọ́ náà àìlùmíjọ́ náà bàbá padà fi mílẹ̀ kí n dàgbà mọ́ padà wá rí nǹkan mi kí ẹ fi lẹ́ bàbá ṣe dáadáa tó pọ̀ kọ́dà ń gbà táwọn kan tó ń lérí báwọn ṣe kan fún mi bàbá yìí tún pẹ́ nìkan sí kọ́rọ̀ ó tún fi nǹkan ránṣẹ́ sí mi. ìgbé àrárá ẹ̀fì ìhun náà lẹ̀kọ́ dàgbà ni ẹ̀fì Ádámù Yàyà yìí lẹ̀kọ́ dàgbà ni ojú òní kí rojọ́ ṣé Ádámù ṣe wá mọ́ tẹ́ padà ṣe fún nígbẹ̀yà ayé yìí ẹ̀yìn ò báyìí ìdí òjé kí ṣe Ádámù Abdallah padà wọ́n gba tiẹ̀ wọ́n lé àríwá ìtìrà yìí táwa náà bá mọ́ṣíkílà rẹ̀ àwọn aládé ilẹ̀ ìtàṣẹ̀ṣẹ̀ yanjú ẹ lérí kí ẹ̀yin ò báyìí kẹ́ lè lọ sókè ó fi mí lẹ̀ ní àgbàlagbà dáadáa tá à ń pè sí Ádámù Abdallah nù ó ṣùgbà mi ni ipe ẹ̀fí ilẹ̀ ọmọ èké ni wọ́n jẹ́ ọmọ èké tó ẹjẹ́ bàbá yẹn má bá wí ẹ̀fí ilẹ̀ àgbà tó ṣe tẹ̀sẹ̀ bá wí ni tọ́jà ara yín tó ṣe tiẹ̀ fún mi ṣe ẹ bá wí ni kí lélẹ́ ìfẹ́ ṣe eléyìí ọ̀rọ̀ tí sì ń sọ ṣe tọ́pọ̀ kì í ṣàtúnṣe rẹ̀ ẹnu tó sọ tí ó wí o tí ò yé o lójú ọjọ́ pé bàbá yìí bàbá ṣe Ádámù Abdallah ẹ̀mẹ́ta lọ́tẹ́ tí nàìjíríà kó tó kú èsì ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ mi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn ọ̀dà kọ̀ mi ni tíṣà Ádámù fi lélẹ̀ ń bẹ́ẹ̀ bó mi bá débẹ̀ yín kàn àti wà sọ pé ibi tí bàbá ti ń bá mi rí ni èyí tó jẹ tèmi ni. lérí ìsọjọ ní ìpè kéèyàn ó dìde lé Yorùbá tí ọba múra láfa wọn lálà sí ayé rẹ̀ ẹ̀yin tí wọ́n á ń gbìjà lánàá ẹ̀yin lẹ dé lónìí lẹ wá ní tí ọkọ̀ọ̀kọ̀ wó gbogbo iṣẹ́ tó gbé kalẹ̀ ní ẹ̀fẹ́ rí mọ́ ẹ̀ sì fẹ́ ra àwọn ọmọ rẹ̀ iṣẹ́ rẹ̀ gan ẹ̀fẹ́ rí kí ni ẹ lè gbọ́ ọtán lẹ́nu mi lónìí gbọ́dọ̀ fó
gbogbo yín àwọn tó kúkú yé nù yín ó yé wọn, àwọn onímọ̀ nù yín ó yé wọn pé èmi ni mo jáde tí mo sọ̀rọ̀ lérí tíra bí mo ti kéré mọ níjọ́ náà. Àmọ́ lónìí yìí wọ́n padà á rí tí bàbá mi náà rí tíṣẹ́ Adam Abdallah rí ń jọ sí náà fi kọ́ bí a ti kọ́ yìí. Tíra o. Àwọn yẹn kéré nígbà tí wọ́n tíra tẹ́lẹ̀. Wọ́n lè bá dákọ̀ tíra yẹn ògùn tẹ́lẹ̀ fi jáde. Wọ́n mú ọkọ rẹ̀ èmi ni mo kọ́ máàlì mùwàrẹ̀ kẹ́yìn ìgbàlagbà kọ máàlì mùwàrẹ̀ kẹ́yìn yìí padà gbé jáde ẹ sá ní sùúrù tẹ́ ẹ mọ̀ pé àwọn Ìlọrin yìí fẹ́ràn yín àwọn àfáà yìí sì fẹ́ràn yín ẹ̀yin lẹ́sẹ̀ kí ni o lẹ́ fẹ́ràn wọn. títí dì sí náà àwa náà sì fẹ́ràn yín ẹ̀yin ló kù option tó wà nù ṣé kẹ́yìn náà fẹ́ràn wa kí a lè move forward. Aláwọ̀ náà fẹ́ràn yín okùn kẹ́yìn náà fẹ́ràn wa kí Islam ó lè dàgbà sókè. Torí wàhálà tó dìde nísìnyí ẹ̀ lè dá sẹ́gun wàláyé àfi kí gbogbo ẹ̀ mùsùlùmí kẹ́sì kí ni o kẹ́ ẹ̀ parapọ̀. Lógun ṣẹ̀ṣẹ̀ tó dìde lé Yorùbá ẹ̀ lè dá sẹ́gun àfi gbogbo mùsùlùmí papọ̀ kábìlẹ̀ borí ẹ̀. Bá a bá papọ̀ a lè débì kan. Torí náà bá papọ̀ kò síbi tá a lè dé o. A lè débẹ̀ o a lè débẹ̀. Ká fi jàmálù Ìsìlámù torí pé jàmálù ní tí àwọn bàbá wa ṣe tí wọ́n fi hàn wọ́n ni pé bí ọmọ iléèwé tá a fẹ́ kọ́ lọ iléèwé ni tí wọ́n wà ní kìndàgátì kí wọ́n pè é táwa fún súùtì táwọn fún ní àléwà tá a sì ń lu báàlù fún láàárọ̀ bíi ti ń lu lákọ̀ọ́kọ́ bí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ kéwù yìí a fi ṣe wọ́n lójú kòkòrò wọlé ni gbogbo ọgbọ́n làwọn bàbá wa dá kí àwọn èèyàn ó lè rí ẹwà Islam èèyàn lẹ́ fi mú wọn lónìí ẹwà kìndàgátì ẹni kọ́ máa fi ìmọ̀ yunifásitì yé yín bí Islam ti rí ṣé ẹlẹ́dẹ̀ àti tẹ̀lé ni wọ́n wá déríṣiríṣi ilẹ̀ gàdámọ́sálì wọ́n àwọn ọmọ fẹ́ràn jó wọ́n bẹ̀rẹ̀ sí déríṣiríṣi ilẹ̀ kí wọ́n ṣàfihàn yín fàwọ̀ ilé kìndàgátì lẹ́wà ń jọ náà. Nígbà tí ẹ wá ti wá dé yunifásitì nísìn kẹ mọ pé tẹ́ ń ṣe kìndàgátì àbí kírẹ́chẹ́ àbí ìwòlẹ́ tó pe nọ́sírì kẹ ní kò ṣe kí ni o kò dá àmọ́ ibo wọ́n ti máa wíyùn. Nígbà tí lò kọjá. Rárá dédé mustawa yín ni wọ́n gbé Islam wá fún yín jọ náà. Àwọn náà dédé báà náà ti mọ ni wọ́n fi introduce Islam yín ní kí ni o níjọ náà. Àléébù tí bá ń bẹ́ẹ̀ àfojú fò ní tá a bá fẹ́ lọ àfojú fò ní o kéèké bẹ́ẹ̀ ni ká jòkó sí ẹni tó bá tó wá fẹ́ dá apá sí kìndàgátì ní sílá sọ pé mọ́ dára padà sẹ́yìn mọ́ àwọn ọmọ sí tí wọ́n jáde lọ ní tó bá fi máa hùwà bíi tàná láàrin ẹ̀mọ́ sí bẹ́ẹ̀ mọ́ àmọ́ kéèké ká máa bú àwọn títí kí ni o tàná nì bígbà tí wọ́n rí kẹ̀kẹ́ sí kẹwàá pé àwọn aráàlú ló polówó ẹbọ wá sílẹ̀ Yorùbá Islam tó lẹ́bọ nínú ni wọ́n gbé wá ṣé Islam tó lẹ́bọ nínú náà lélẹ́yìí. Gbogbo tí wọ́n kọ sínú tíra ìṣe Islam tó lẹ́bọ nínú ni bàbá ṣẹ́ka dáhùn lọ́kọ́. Ẹ má jọjọ lọ kí n tara kà ń bẹ̀ ẹ má bú mi o bó bú mi yálà yá ọ̀rọ̀ gbọ́ lẹ́nu mi èmi ráyè tẹ̀ ń ṣe ni ṣé bẹ́ẹ̀ ń ṣe tíátà ni ẹ̀ ń stéèjì ẹ̀ ti di actor ẹ̀yin kọ̀mọ́díà ẹ ti di actor ẹlẹ́sẹ̀ dáwà nù dáwà tẹ́ practicalize ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ practicalize dáwà bó ti ẹ̀ kó practicalize ẹ̀ gbogbo tẹ́mì kẹ́mà wí ó ti wá dé sí i lọ́rùn nísìn o kẹ̀yànjú ẹ̀ nínú yìí ó ń kálukọ́ kọ nílò jẹ̀ púpọ̀ lọ yanjú ti ẹ̀ ń bẹ́ ẹ̀kọ́ yóò ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ àtọ́ba yín àti gómìnà yín ojú kan ni wọ́n lọ níbi ọ̀rọ̀ ẹbọ nísìn. Ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ bàbá ọ̀sọ́ pé lọ́yìn ló gbé ìsìláàmù wá o ní àyè wọ́n ní ìran mẹ́rin ló gbé ìsìláàmù wá àbí sẹ́ẹ̀tì mẹ́rin ni sẹ́ẹ̀tì ẹlẹ́ẹ̀kẹta ní lọ́ní tó dé àtẹlẹ́ẹ̀kẹrin níbo ṣe àdámù ti sọ bẹ́ẹ̀ lójú ewé 51 èmi náà padà ní tí bàbá wí Ọlọ́run kó bá mi kẹ́ wọn ẹ máa wò ó èmi náà bẹ̀ bàbá sọ lọ́rọ̀ jihadi
ẹ̀ẹ́dẹ̀jọ́ ti ṣe Adam Abdallah Adam jihad àwọn ará lọrin jihad tí wọ́n jà ní tí ọ̀tán nínú yìí tí dọ̀là pa Fúlàní gbalẹ̀ yín ṣé Adam sọ̀rọ̀ sí ilẹ̀ tí nìkan kí Fúlàní gbà bí ti Yorùbá yìí ti wá di àgbákò làwa mọ̀ sẹ́yìn ilẹ̀ yìí nìkan kí Fúlàní gbà ilẹ̀ yìí Fúlàní náà ló kó wọn sẹ́jọ́ nílẹ̀ Haúsá yìí tó gbalẹ̀ tiwọn náà ṣé Usman buni foni ó gba gbogbo ilẹ̀ wọn níjọ́ làwùsá padà síbẹ̀ mọ́ nísìn wọ́n ti parapọ̀ wọ́n dọ̀kan pẹ̀lú Fúlàní ẹ̀rí ẹ̀yà má bẹ́ẹ̀ náà bá kọ́ Haúsá sọ Fúlàní lókùtẹ̀ nǹkan kí ló dé dáì náà máa kọ Fúlàní sókè Yorùbá ká parapọ̀ tí wọ́n ṣe bímọ rẹ ní ìtìtì yóò bímọ rẹ fẹ́ bọ́lẹ̀ àwọn ilẹ̀ Haúsá yìí náà wọ́n bá wọn lérí ẹbọ ni Fúlàní náà lẹ́bọ tí ń sìn tẹ́lẹ̀ wọ́n gbàgbé ẹ̀ ni ìsìlámù ìgbà Jamal Islam ló jí káà Fúlàní náà gbàgbé ẹbọ wọn ẹni tó lè ṣẹbọ ju Fúlàní náà lọ níjọ́ tí ayé dúdú kò sí ìrántí ọ̀sẹ̀bọ rí kò sí ìrántí ọ̀sẹ̀bọ rí bá gbogbo ẹbọ Fúlàní mi náà ìbẹ̀nu tíra tí wọ́n kọ́ lẹ́yìn fákùnrin mẹ̀súrí ó tàṣírí ẹ̀ àwọn tó yé nu wọn náà wọ́n pa àwọn tí ò yé pé bẹ́ẹ̀ ti ń ṣe yìí kódà wọ́n sì já wọn bẹ́ẹ̀ wọ́n sì sùdà ẹgbẹ́ ara wọn ṣé Usmanu níbi tó tiẹ̀ tó burú dé ìdígbẹ́ngbà tó gba gbogbo ilẹ̀ Haúsá yìí pátá àwọn ọmọ kéwòn rẹ̀ ló tún hábẹ̀ tó jẹ́ Fúlàní wọ́n tún dọ̀bá ń bẹ́ gbogbo ẹni tí ìjọba ilẹ̀ Haúsá yìí pátá Fúlàní ní gbogbo wọn ẹnu Bauchi nìkan ní tí Yakubu wà ń bẹ́ ìnìkan ní ẹsẹ̀ Fúlàní ẹ sọ fún mi àwọn ṣe tún ṣe é pọ̀ gbogbo èyí wọn ti gbàgbé nígbà tí ò sí kan wọn ti dìkan náà Fúlàní ló lábẹ́rẹ́tì ẹ̀sìn ní Senegal wọn ló lábẹ́rẹ́tì ẹ̀sìn nítorí ní Guinea Conakry ní Mali ìtọ́lọ́run náà wọ́n táwọn ń ṣe nu báwọn náà ti ṣètò Ọlọ́run ni wọ́n ṣe tara wọn bẹ́ẹ̀ wọ́n ṣètò Ọlọ́run wọ́n ṣe tara wọn bẹ́ẹ̀ bí ò lẹ́yìn ẹ̀tọ́ mọ́tán làwọn náà kò sẹ́ni ọmọ tán. ṣé Usman buni fò jẹ́ àwọn bàbá rẹ̀ wọ́n sọ ọmọ Nàìjíríà ọmọ Senegal ni wọ́n ibi tí ṣé Ibrahim ti wá ni wọ́n ti wá fún tàjálọ̀ ni wọ́n ti wá àwọn méjì náà àṣàǹfààní pẹ̀lú ṣé Ibrahim ṣé Usman buni fò jẹ́ lánàá à ń ṣe ti ṣé Ibrahim lọ lónìí ìyàtọ̀ tí ń bẹ lára àwọn méjèèjì bá àwọn bá mọ̀ níbẹ̀ ẹ́ rí ìbàdí bẹ́ẹ̀ níjẹ́ ọmọ ta ni ṣé Usman níjẹ́ ọmọ ṣé Ibrahim ta lálẹ́ ráǹfààní jù lára wọn èwo ló pé Nàìjíríà ọmọ ìlú kan náà ni wọ́n. yìí ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni wọ́n délé Haúsá yìí nísìn wọ́n ti yí pọ̀ kọ́dà yìí tọ́jọba ní Kánò tí mo wà yìí nísìn ọmọ Ìlọrin ni ṣé ẹ dákun sẹ́yìn lè ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá láíláí kí wàhálà yín àwọn ti di Haúsá Fúlàní wọ́n ti yí pọ̀ wọ́n ti dìran kan náà wọ́n ti dẹ̀sìn kan náà wọ́n ti wùwà kan náà bọ́bá kọ́nà bọ́bá dákọ̀ kẹfẹ́ lẹ́gbẹ̀ẹ́ wọn ní sọ wọ́n sì tán ọmọ bíbá wọn ò ṣe rí Haúsá ọmọ ṣe bíbá tí èyí ìrọ́sì ni kẹfẹ́ rí tí wọ́n gẹ́gẹ́ ju wa lọ́ngbà mi bí kẹfẹ́ rí ara Mọ́kà ni wọn ò ní ṣe ń ta wọ́n sì ń bá a lọ torí wọ́n mọ Jamalu kí ló ti Islam Jamalu Islam ilé mi bẹ́ẹ̀ sí máa fẹ́ máa ṣe láti máa júwe nísìn torí gbogbo ilẹ̀ Yorùbá ti kó mọ̀ ẹ̀ẹ́dùn náà mi tó pé àwọn ó display ara wọn àwọn òṣè Islam mọ́ wọn ọ̀rọ̀ àwọn lọ́wọ́ wọn ọ̀rọ̀ lólórí ọmọ ṣe Islam mọ́ ṣé torí ìrànlọ́wọ́ ló fi ṣe Islam ni rárá ibi tó yé wọn mọ́ ni kindagati wọn wà bọ́ọ̀ bá fún wọn sùtì wọn ò ní lọ léèwé. kindagati wọn wà tẹ́ ẹ̀ bá fún wọn sùtì wọn ò ní lọ iléèwé. tẹ́ẹ̀sì ló bá nù fún wọn díẹ̀ díẹ̀ báyìí wọn ò ní lọ mọ́sálásí. ẹ wá yẹ pé ẹ wá ní kankan Fúlàní náà máa pariwo yóò ṣe wá yí pọ̀ nílẹ̀ Haúsá yìí kí wọ́n máa bá Fúlàní jà káwùsọ́ máa bá Fúlàní jà látijọ́ yìí yípo ńlọgba Katsina òun lọgba Kano òun lọgba Zaria òun lọgba Zamfara òun lọgba Sokoto òun lọgba rárá
kọ́lá bẹ́ẹ̀ ti ti Ìlọrin ní ìsinmi ẹ ti gbà tẹ Sókótó ni wọ́n gbà tẹ ìlú méjì tọ́jọ́ra wọn nu ìmọ̀ràn Ìsìlámì àwọn fi tẹ Sókótó òun náà fi tẹ Ìlọrin níjẹ́ òde ẹni táwọn Haúsá náà gbàdé àwọn padà. ó délé Yorùbá yìí ló di wàhálà o láàmú ìta fẹ́ ṣe mọ́ bẹ̀ nísìn nígbà táwọn bá wá yípo ká gbàgbé ọ̀rọ̀ àná níjẹ́ òní kan tó fẹ́ lọ wájú látàmùsùn bẹ́ẹ̀ nàná bá kánà màdìfúnà ìtọ́ bá ti lọ bygone is bygone bẹ́ẹ̀ bá bà pẹ́sẹ̀ Islam ẹ̀yà ṣe bó ti yẹ ká ṣe bí wọ́n bá ṣe bá jihadi tẹ́yìn wá sọ pé kò ṣe kankan o tẹ́ni òun lójú kọ́ Islam ó tún wà bó ti wà o níbẹ̀ yẹn gan-an ẹnu èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni bí ọba sí jihadi náà bẹ́ẹ̀ bí ìgbà tí ò sí mọ́ká sí ilẹ̀ Yorùbá ni a ṣe jihadi nílẹ̀ Yorùbá bisila Ìlọrin lọ́kọ́kọ́ ṣe wọ́n tún ṣe bilisan wà bilikọ́làm olélẹ́yìn wọ́n tún gbé pẹ́ẹ̀nì wọn náà wọ́n tún fi jagun àti gbogbo tí wọ́n ní ẹwà rọstíkéètì wọn ní sí wọ́n wá di wàsálíkà jáfùlì ìmáà ẹ̀rọ stíkéètì ara lọrin wọ́n di ẹ̀rú ń bà wọ́n di wàsálíkà lọ́wọ́ á jẹ́ kí gbogbo nǹkan míì tí wọ́n jòkó lé nílùú yìí kọjáde èmi ọ̀wá ní purọ́ ká wọ́n máa yẹ pé bóyá ìdídòdò rẹ ni asáfù salis tí Ádámù lọ sọ dáhùn ìṣẹ́jú mẹ́ta ló kù. asáfù salis ni dáwà bíbélì yóò. sẹ́ẹ̀tì ẹlẹ́ẹ̀kẹta tó ń lọ lẹ Yorùbá lọ lé píríkì ẹ̀sìn. هذا الصحف أقرب إلى الدفعة من الصحف. a lè pè wọ́n ní sẹ́ẹ̀tì àwọn eléyìí jagunjagun ni wọ́n. وهي الدفعات التي اقترنت بالجهاد المسلح. torí pé àwọn ni wọ́n gbé jihad dìde nílẹ̀ Yorùbá bó ti yẹ kó rí. الذي قام به الجيش الإسلامي من مدينة إيلوري إلى أرجاء بلاد Yorùbá. wọ́n gbé Ìsìlámù dìde Ìsìlámù Fúlàní ló lídìí wọn ni kéré kókò sí Yorùbá náà tó jagun ni Yorùbá bẹ́ẹ̀ gidigidi tí wọ́n gbé ẹ̀sìn wọn sá kúrò láti ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí wọ́n ti ń gbà sọ fún yín náà wá sí Ìlọrin wọ́n pọ̀ ń bẹ àwọn tó wá láti Ìṣẹ́yìn wọ́n ń bẹ ń bẹ àwọn tó wá lọ́yọ̀ọ́ wọ́n ń bẹ ń bẹ àwọn tó wá nílùú mi náà dáadáa lógbò Òṣogbo gbogbo ní wọ́n wá dárújọ sí Ìlọrin gbogbo wọn nílé ń bẹ Fúlàní kan lídìí wọn ni àwọn ọmọ ìyá yín náà wọ́n jagun àbíbò ni gbogbo àwọn ajíkò bí ìṣẹ́bí láti Ìṣẹ́yìn wọ́n ti wá wọ́n jagun ní nígbà tó wọ́n padà tẹ̀ wọ́n pa á ní láwọn Yorùbá pé ara wa nìwọ̀ wọ́n sì tún bá wa já ẹ̀pá inú ẹgbẹ́ wọn kúkú ṣẹ̀yìn ní ajíkò bí bẹ́ẹ̀ nílùú Ìlọrin ará Ọ̀yọ́ bẹ́ẹ̀ alánàmú bẹ́ẹ̀ Yorùbá ni wọ́n tí láàrin Yorùbá mẹ́lẹ́kẹ̀ wọn dì sí wọ́n tẹ̀lé àfáà níbi lógún ni kí lè bí wọn lérí pé wọ́n jà fẹ́ sìn wọn èyí tí wọ́n wá sí láti jọ́ láti sí ẹ̀fẹ́ rígì wọn ẹ̀ tó wá kó tó padà ìtú wọn torí ẹ̀kú olè ẹ̀fẹ́ kọ́ padà síbẹ̀. الكفار والمسلمين. ogun dìde láàrin àwọn méjèèjì. وصل نفوذ هذا الجهاد إلى جميع بلاد Yorùbá. ogun tí wọ́n gbé dìde lọ ní kò sílẹ̀ Yorùbá tí ò dé. مما دعاهم إلى التقتل والتجمع. ó wá jẹ́ kí àwọn Yorùbá náà wá dìde pẹ̀lú tìrùtì fún ẹ pé àwọn Fúlàní ìfẹ́ kó wa lọ ní Fúlàní ni wọ́n ń pè wọ̀ lára àwọn bẹ́ẹ̀ Fúlàní mélòó lọ́wọ́ àánú wọn níjọ náà àwọn Yorùbá tí wọ́n láwọn ò ní ṣẹbọ ni àwọn ni wọ́n dìde ìjà tí wọ́n parapọ̀ máwọn ìlú míì náà tí wọ́n jẹ́ tí èsè ìran wọn láti gbàrà wọn lẹ̀. إلى التقتل والتجمع لصد تيار هذا. àwọn Yorùbá náà sì dìde pé àwọn ò ní gbà. حيث كان النصر حليف المسلمين في معاركهم إلى أن جاء الاستعمار الإنجليزي. ẹ sì gbọ́dọ̀ tóbi àmọ́ gbogbo ẹ̀ bó ti wù náà kó rí Ọlọ́run padà gbé wọn lékè ó gbá àwọn mùsùlùmí lékè wọ́n rí tí wọ́n fẹ́ fi lélẹ̀ wọ́n rí fi lélẹ̀ ọ̀kan nù. ìsọ́bẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin. الصف الرابع. nígbà táwọn tí wọ́n fi ìsìláàmù ilé lẹ̀ tán lẹ̀ Yorùbá àwọn kan bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá nílùú Ìlọrin. هو أيضا دفعة من الدفعات. àwọn kan ṣẹ̀ṣẹ̀ wá ń dìde pé ibi táwọn lọ lè jagun gbà yìí ó yẹ káwọn wá gbẹ́sìn débẹ̀ kọ́ mọ̀ sí tológun mọ́. قام بها الدعاة العزل بعد ثبوت. àwọn eléyìí wọ́n yẹ ṣe jagunjagun wọ́n yẹ ṣe jagunjagun. بعد ثبوت الدولة الإسلامية. ìsọ́bẹ̀. يقوم هؤلاء الدعاة أحيانا. torí pé wọ́n ti rí i pé ìlú Ọ̀yọ́ ti ń bá wọn jagun wọn ò lè padà síbi tí wọ́n wà mọ́ àwọn ti fínísì wọn.
Now. يقوم هؤلاء الدعاة أحيانا بصورة الواعظين وأحيانا àwọn míì wọ́n ṣe wáàsí nínú wọn. وأحيانا بصورة المطببين. àwọn míì wọ́n ṣe jálàbí nínú wọn. واستطاعوا أن يتغلغلوا في الأوساط التي لم. èyí ni wọ́n bá lọ tí wọ́n fi wọ gbogbo onúlẹ̀ Yorùbá mi tó gun òde bẹ́ẹ̀ torógun òde lù mí kò dábẹ́kúta o kò sì dé Jẹ̀bú. Yìí dọ́dọ̀ yín náà àìdé bẹ́ẹ̀ náà lọ́dá gbogbo eléyìí lẹ bí jihadi bá dọ́dọ̀ yín níbi tá a padà sí lónìí àní padà bẹ́ẹ̀. ìsọmẹ́. وضربوا في هذا الميدان بنسيب أوفى. àwọn eléyìí náà wọ́n gbìyànjú ara wọn. حيث قضوا على آثار الكفر والوثنية بالوعظ والإرشاد. wọ́n ṣe wáàsí káàkiri wọ́n dọ́gbọ́n wọ́n wá pa lójú dà díẹ̀ wọ́n gbé kíni mo ni wọ́n gbé kalẹ̀ wọ́n gbé programu kíni o kindergarten kalẹ̀. wọ́n kọrin díẹ̀ wọ́n ṣẹ̀sìn díẹ̀ wọ́n kọrin díẹ̀ wọ́n ṣẹ̀sìn díẹ̀ ipò ẹ̀mọ́ tó jájà mọ́ wọ́n máa dá sàlátù wọ́n da wọ́n ṣe wọ́n bá lọ Mọ́kà wọ́n dé pé wọlé ọ̀la wọlé ọ̀la wọlé ọ̀la wọlé ọ̀la ẹ̀rẹ́ tó ń fẹ́ Muhammad wọlé ọ̀la àwọn tó ń fẹ́ ànábì wọlé ọ̀la wọlé ọ̀la wọlé ọ̀la wọlé ọ̀la àwọn tó ń fẹ́ Muhammad wọlé ọ̀la àwa yóò bá Muhammad wọlé ọ̀la wọlé ọ̀la àwọn tó ń fẹ́ Muhammad wọlé. làwọn afáyọ máa jó àwọn wa tún àwọn kèfèrí wa wò pé tí àwọn ilé ìtúdájú tiwa lọ ọmọdún irú ẹ̀sìn wo lélẹ́yìí ibo lọ́lọ́ tí wọ́n ń sèyí fún wa ní Mọ́kà lóhun náà lọ wọlé ọ̀la wọlé ọ̀la wọlé ọ̀la ẹ̀sìn bẹ́ẹ̀ ni àwọn tó ń fẹ́ Muhammad wọlé ọ̀la 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 àwọn tó ń fẹ́ Muhammad wọlé ọ̀la. bí wọ́n ti gbé kalẹ̀ nu tí wọ́n bá ní kankan dààmú àwọn fẹ́ lọ́bẹ̀ òsàn wọ́n bá lọ́bẹ̀ ibẹ̀ ní Ìsìlámù náà wọ́n sì gbé hàn tí wọ́n hàn wà láàfún wọ́n bá fọ́ kíní ìṣọ́ òbí mọ ọ̀dà òbí mọ ẹ̀hàn wàwálì tí wà mọ́ wà ládà fún wọ́n bá ti yá Ọlọ́run bá sì sáámi wọ́n bá ti dijọ́ ọmọ wọn ni wọlé ọ̀la wọlé ọ̀la wọlé ọ̀la wọlé ọ̀la àwọn tó ń fẹ́ Muhammad wọlé ọ̀la wọ́n fẹ́ Muhammad. bí wọ́n ti ṣe àrídẹ́lẹ́ ọba wọn nù ní ṣé bọ́ bá yín kẹ̀lẹ́ ń pè ní lámúyé ẹ béèrè ìtumọ̀ ó kọ̀ọ̀hún Ọlọ́run ló mú yé ní lílọ ni wọ́n ti wá tọrọ rẹ̀ nígbà wọn wá tọrọ rẹ̀ lókè Ṣúnà ìnídàkọ̀lú náà wọ́n tọrọ ní tìjẹ̀bú bẹ́ẹ̀ ìmọ̀ tẹnumọ́ torí gbogbo tó dá lẹ́nu tó ń gbọ́ àáfà lọrin tìwọ́ bẹ́ẹ̀ àwọn ìgbà bọ́ bá ti lè bímọ tọ́nà bá gbàdúrà rẹ̀ kò ní bọ́ ọ̀sẹ̀ sí ó ní ìjọba wù ní ẹ̀sọ́ nígbà wọn bímọ tán ọba jọkùnrin tòótọ́ lókè Ṣúnà wọn ti bẹ lọ́wọ́ ọmọ fún ìbẹ̀ ẹnu tíra yìí wọ́n bá sọ ní Muhammadu lámúye ọba àkọ́kọ́ nù ọba di wọlé ọ̀la wọlé ọ̀la wọlé ọ̀la wọlé ọ̀la àwọn tó ń fẹ́ Muhammad wọlé ọ̀la àwọn tó ń fẹ́ Muhammad wọlé ọ̀la àwọn tó ń fẹ́ Muhammad. àwọn ọmọ tí wọ́n bí sínú Ìsìláàmù yìí tí wọ́n tọrọ rẹ̀ lọ́dọ̀ àbá lọ́ni tí wọ́n bẹ̀ lọ́run sí tọ́lọ́ ń gbà á Ọlọ́run lọ́mọ yìí tí wọ́n wá sí lù wọn àwọn wọ́n jí kí Ìsìláàmù ṣe kí ni ó kọ́ náà rú. bàbá dé wọn gba jálà bí ní sí èyí tí ọ̀dà wọn ṣe wò ṣe dáadáa ní èyí o. ìtò sọ àwọn bàbá wo ló ń jálà bínú nígbà tẹ́ wàá pìtàn ní sí ẹ̀pá bá mọ́ ẹlẹ́bọ ni wọ́n ṣe kí ni o máa kó wa Ọlọ́run sì ń gbọ́ ikọ̀ ọlẹ́ gbogbo tẹ́lẹ̀ lọ́lọ́run gbọ́ kí ikọ̀ ọlẹ́ ń gbọ́ kó sùn wọ́n ní sí Ọlọ́run tọ́ mo yọ wọ́pọ̀ mi ọ̀rọ̀ yín gbogbo tẹ́lẹ̀ wò ṣe tí ọ̀dà àwọn ajá padà ẹ̀yin ọmọ wọn tẹ́ ẹ̀ mọ́ ṣe ẹ̀ wá sí níjọ wọn ń wá àbá àbẹ́ tí wọ́n àbá ilẹ̀ Yorùbá yìí níjọ tàǹtó bẹ́ẹ̀ dára kálukú ọmọ ṣe wìtìwìtì ní kọ́lá bómi bá wọlé lónìí ọlá ẹ̀yẹ tí wọ́n mọ̀ sí fáwọn alálàájì Ìsìláàmù kò ní dì màrú kí Ọlọ́run lọ Mákà nígbà tó bá rí ẹ̀yẹ tí wọ́n ṣe kí ló tí wọ́n ń ṣe fáwọn alálàájì
tí ó dìde tó ìpè àbíkó ní òsì kí ni o kọ lọ Mọ́kà yìí nígbà táwọn ọba wọn ti ń lọ Mọ́kà táwọn náà ti wọnú ẹ̀sìn túrò àwọn àfáà táwọn wíwọ̀n yìí láwọn dùn àtọ̀ ẹlẹ́kẹrin yìí ibẹ̀ ní Islam ṣe kí ni o ẹnu tẹ́ ẹ bá ń lẹ̀ ohun tó já bá ń lẹ́nu Islam kìndàgátì. Islam kìndàgátì òun ni a fi bẹ̀rẹ̀. kéèyàn bá wá kìrìsìtẹ́láìsì Islam sí kìndàgátì nísìn kó ní ti yunifásitì wọn mọ̀ lò fún gbà náà sọ́mọ́ ọgbọ́n tó wí ni ibẹ̀ bó ti rí nù. ẹ rí pé ẹ rí lọ́lọ́ ní gbogbo tí wọ́n gbé kalẹ̀ kí n tún kàbò mí ní nọ́mbà ọjọ́ ti lọ ọjọ́ ti lọ 58 ńkọ́ lára ìtúsọ̀ yóò gbogbo àlùkùránì tí wọ́n yà yìí níjọ wọ́n yà lójú bàbá ọlọ́dán lè kó sẹ́mọ́ tó ṣẹlẹ̀ tí wọ́n ní kókó tíra rẹ̀ wọ́n ò tiẹ̀ yá kó àlùkùránì rẹ̀ lẹ̀ ìmọ̀sàgbà fún ọmọ sẹ́mọ́ tí bàbá ọlọ́dán ṣe bàbá sọ ní ìsìn wọ́n lóògùn náà ló tún fi ṣe wọ́n lóògùn ni wọ́n lẹ́bọ ni gbogbo èyí òun ìpadà tún yanjú ẹjọ́ mẹ́jọ àwọn ọmọ wa náà bẹ́ẹ̀ náà àwọn tí wọ́n ń wí yìí tí wọ́n ń kọ̀ndẹ́mù àwọn àgbàlagbà yìí tí wọ́n ń kọ̀ndẹ́mù wọn ọlá fi wá tán nínú ẹ̀sìn tẹ̀sí kí ni o òfin tán ẹ̀rù àti haibà àti jàdá láti mi lára rẹ̀ ó ṣe kí ni o ọ̀tán okùn tẹ́mọ̀ ẹ̀ẹ́dìra yín ẹ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀sìn tẹ̀sí gbogbo èyí tẹ̀sí ìlójó lẹ́ni èyí tún jó bọ́ èyí tí ì ṣe fún ẹ̀yọ tí ì sọ fẹ́yàn ọmọ ológun Ìlọrin nu ọ̀rọ̀ tá a dáwọ́ lẹ́yìn kéréké bẹ́ẹ̀ ló déjú o wọ́n jà padà bẹ́ẹ̀ bá ń fight corruption náà jà padà ṣé ẹ ti palẹ̀ mọ́ ẹ̀yin náà tún bá wọn ṣẹ̀sìn kámẹ́rà ìdí ìsọ fún yín nù àníyàn yín dá tòótọ́ àmọ́ kẹ́ ẹ mọ tẹ́ ń ṣe ẹ mọ tẹ́ ń ṣe ẹ má jí wọ́n dì sí fún yín ẹ padà sójú ọ̀nà babaláwa bá yín pẹ̀lú àníyàn tí wọ́n wí tọ́lọ̀ fi ṣe kí ni o tó fi gbà wọ́n lẹ́rú yẹ ń bọ́ sí péjì míì bọ́mọ̀ bá pẹ̀lú bàbá rẹ̀ ńlẹ̀ kò ní sasọ̀dá kí ni nọ́mbà náà 61 kọ́ ni 58 èmi kí mo kọ́ ọ̀yá kàyà yín ẹ máa gbọ́ ṣé Ádámù ni ẹ lóun náà ní sí ọ̀dà wakadhalika kana al-kuffar káwọn wa báyìí ká dànù kí mo lọ lè kọ́ ọ̀rọ̀ Ibn Taymiyyah ọ̀rọ̀ Ibn Taymiyyah tí mo bá ká ọ̀rọ̀ lọ́rí wo lọ́wọ́ àmì àtọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó mú wa o ṣé Ibn Taymiyyah sọ́sọ̀rọ̀ lọ́rin àti ilẹ̀ Yorùbá ẹni Ìsìlámù kan náà láti Ìsìlámù kan náà kọ́ Ìsìlámù kan náà ká sí èyí ní kẹ́ gbóyé Ìsìlámù kan ní lódodo àmọ́ ńgbà tó dé lu kálukú ó ní tó bá ń bẹ́ ó ní fọ́tò tó gbé lọ́wọ́ ẹ lè rí ibi tí àlè lárúbá láyé gbogbo èyí tí ń ká yìí ká. وذلك كان الكفار في بلاد يوروبا يستعينون بالعلماء في قضاء مآربهم. sẹ́ẹ̀rì nígbà tí ó yá wọ́n wára lọ́wọ́ sọ́dọ̀ àwọn àfa ipe gbàtà àdìpẹ́ ìtúgbẹ́sí mi dé bùkátà àwọn ni wọ́n ń sìn. من غير أن يدخلوا في الإسلام. àmọ́ àwọn ò ní fẹ́ wọnú Islam wọ́n ní àmọ́ bá a bí yẹ àwọn àfọ́sì ní bínú. kìí ṣe bùkátà ni wọ́n kọ́kọ́ gbé wá ná kí ẹ bá wa ṣe wọ́n á fi dé wọn wò ní tí ọba ti lè pàṣẹ wọn ní wọbẹ̀ ẹni tó mọ̀ bá kan wọ́n ní kí wọ́n bá a sọba kó tọrọ ọmọ fáwọn ọmọ tí wọ́n tọrọ fún wọn wọ́n ti àdáwọn òní bá a ṣẹ̀sìn rẹ̀ àmọ́ ọmọ àwọn ṣe kí ni o àwọn yọ̀ǹda rẹ̀ fún yín ẹ máa ra lẹ́sìn ibi tí kébè yìí jìnà lẹ́dẹ̀mí wọn àwọn ọmọ ni àwọn aráàlú ọdún ọ̀padà tó wá mójútó hárí tí ìdàgbà tí ọmọ wa ṣe tiwọn tí wọ́n náà ló sì láwọn nílùú wọn ẹ láà tó ṣe ìwòsí òní wọ́n mọ wàrà lọ́wọ́ wa wọ́n sì gba bùkátà lọ́wọ́ àbá wọn bí yẹ wọn ò sì nítorí ẹ̀ṣẹ̀ tiwọn. وكانوا يفعلون كما نفعل اليوم بمستشفيات التدريب. báwọn àkàtì tọ́ pé wọ́n ṣe jẹ́ gbẹ́gbẹ́ àwọn kírísítẹ́nì náà tí wọ́n dá hospital nasara lẹ̀ ni tí wọ́n bá dá hospital missionary ẹ mà lọ gbògún bẹ́ẹ̀ èyí ò sí ní kò di kí ni o kò di kírísítẹ́nì àmọ́ àwọn mọ̀ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn bá wá tó bá gbógun tí ò di kírísítẹ́nì àwọn padà rẹ̀ ọ̀kan nu wọn bọ́ bá yá wọ́n ṣe sùúrù àwọn tó kọ́kọ́ practicalize kìíní o táwọn èèbó kọ lára wọn àwọn ará Ìlọrin ni dúró ń bẹ́ẹ̀ lọ gbé tíra tiẹ̀ náà ọlọ́dẹ ká 61 atúnlọ́bọ̀ mi èmi tí wọlé mi ò faramọ́ lánàá náà mo tún faramọ́ lónìí ẹni ṣe Ádámù ọmọ tí ń wí kàyí tíra ṣe Ádámù ní ń ká o
ẹ̀yin ọmọ tẹ́ wá tíra àfáà yín ni والإسلام ibi ẹ ti lè gbọ́ bí wọ́n ti sọ̀rọ̀ lẹ Yorùbá lè ibi tíra ṣe Ádámù nìkan ni kò sáfà mí kẹ̀kẹ́ o ta ló kọ́lẹ̀ lálámù ìsìlámì nǹkan tí òjò òdodo ní ọmọ kọ tí ó bá wa mú yá والإسلام ìsìlámù tẹ́yìn rí لم يجد قوة تحميه حتى قامت الدولة الإسلامية في إيلوري ìsìlámù bẹ́lẹ̀ Yorùbá kìlọ̀ ni ó tó dé tòótọ́ àmọ́ kò fẹsẹ̀ múlẹ̀ kọ́lá ilẹ̀ yóò kó ti délé Haúsá náà kó tó di kó dé ó ti délé Yorùbá kó tó délé Haúsá kò sí wá fẹsẹ̀ múlẹ̀ kò fẹsẹ̀ múlẹ̀ àsìgbà tí jihadi tó dìde ẹnu fẹsẹ̀ múlẹ̀ rẹ̀ ń jihadi tó lọ nílẹ̀ Yorùbá ara àǹfààní ẹnu bó ti ẹ̀jẹ̀ pábúrú rẹ̀ lẹ́yìn rántí nìsí. وهي التي دافعت عن الإسلام والمسلمين بقوة السلاح على حد الأثر القائل إن الله ينزع بالسلطان ما لا ينزع بالقرآن Ọlọ́run máa ń fagbára àwọn ọba ní máa fi jẹ́ yẹn pa tẹ́gẹ́bẹ́ bá lálùkù àìsí kò sí nígbà wọn fi alọ́lọ́ ní ìsìn tí wọ́n fi jọba mú nísìn ara rẹ̀ ọba lẹ̀ ètò wọn pè lágbára nù bẹ́ẹ̀nu là bá ṣe ẹnu ní tí ìrọ́jì sí ọ̀wọ́ eléyìí hùn àfikọ́ mọ́ta ńlọrin ẹ̀lẹ́gbọ́n ibẹ̀ ọmọ tó kó ń bẹ́ kí ẹ tó kó ń bẹ́ ok má ti di kó ń bẹ́ kàyókù àmọ́ baqiyatul bilad أما بقية البلاد اليوراوية ibi tí jihad òde lẹ̀ Yorùbá خارج الدولة الإسلامية في إيلوري tí ọ̀gbọ́n sábẹ̀ lọ ibi jihad yìí وإن عدم قيام الجهاد بها àìdìde jihad níbẹ̀ وعدم وجود الدولة التي تحمي الدعوة بها tí ò jẹ́ kára àwọn ọba tí wọ́n súgbà ìsìlámù nílùú náà قد أضعف شأنه هناك òun ló jẹ́ kí nǹkan orí bó ti rí bẹ́ títí nìsín wọ́n ń dọ̀bálẹ̀ ń bẹ̀ náà ni èyí wọ́n sì ń sọ̀rọ̀ wọn lọ wọ́n sì ń bọ Ọ̀ṣun wọn lọ wọ́n sì ń bọ Ògún wọn lọ gbogbo àwọn tó kéwú nìsín ní abẹ́ wọn nílùú wọn nìsín orí kẹ̀kẹ́ sí sí mo tún kó ń bẹ́ mo wá lọ́gbẹ̀yìn àmọ́ àti ìdébẹ̀ ò wá kà yí ibi tí ó ti wá gbọ́ táwọn ògo Ìlọrin nu ògo owó ní bẹ́ẹ̀ lọ ìtọ́jú Islam lọ ká سادسا nígbà tí bàbá wa dé kò lásọ̀tún lùbáàs gbogbo research tí bàbá ṣe bàbá fẹ́ sọmọláìsì rẹ̀ sọmúrí ọwọ́ aka pọ́ǹtì méje pọ́ǹtì ẹlẹ́ẹ̀kẹfà tẹ́lẹ̀keje èni mo fẹ́ ká kí ni bàbá wí. على الذين يتحسرون من دمار مملكة يوروبا بقيام دولة فلانية gbogbo ẹ̀yin tẹ́ ń bá ń bínú tẹ́ ń bara jẹ́ tẹ́ ń ṣépè tẹ́ ń bú àwọn Fúlàní ẹni tèmi gùn mí lónìí kan wàláhì kò sì gùn mí o òdodo mo fẹ́ fi múlẹ̀ torí bọ́lá Fúlàní yìí náà ní sèmi náà máa sọ mọ́ ṣé mo gbọ́ Fúlàní ni àbá àwọn Fúlàní gbà mí sára wọn mọ́ ṣé ń gbà mí sára wọn mọ́ kò sí tó lè ṣẹlẹ̀ ńlẹ̀ yìí kí náà kọ́rọ̀ ọmọ mi wò ní pé kankan tán ti rí là lójú mi ilẹ̀ Yorùbá ibi tí bàbá wa àwọn bàbá wa sacrifice dénú bẹ́ẹ̀ ni bàbá mi kìí ṣe ibi tó jìnnà ọjà mọ̀lú tẹ̀lé bàbá rẹ̀ dábòkúta gàá tí wọ́n ń pè ní mẹ́kọ bàbá mi lọ́tẹ̀bẹ̀ bàbá mi lọ́tẹ̀bẹ̀ Abdulrahman gàá mẹ́kọ dábòkúta èmi ọmọ bẹ mọ bá nù tán àwọn àti bàbá mi bẹ wọ́n ti lọ́kọ lẹ́ẹ̀mejì ìyá tó sì fi bàbá mi yóò bá rí ọ̀dẹ́ tó fi kú ká lè dára yín náà wọ́n fi fìlà yìí síbẹ̀ nísìn náà tí ìdí pé gbà wá sóye wọ́n bá ní kọ́lá pọ̀ ọba wa yìí ní jẹ́bẹ̀ o ṣé àwọn eléyìí wọn ò fẹ́ràn yẹn ni wọ́n sọ wọ́n ní ọkọ Yorùbá tí ìyá mi fi kú ìyá mi tó bí mi nínú láti méjì ní pèmí dọ́là tí wọ́n bá mi súnà mi ó ti gbàgbé rẹ̀ lágbà níṣẹ́ tó wá ká Fúlàní haram sí ni ṣé ọlá di méjì Yorùbá kan jẹ́ bẹ́ẹ̀ àbí Fúlàní kan jẹ́ bẹ́ẹ̀ wọn ò fẹ́ràn yìí ni wọ́n sọ ọmọ wọn ní Kọ́lápọ̀ Ọládìméjì Ọládìwájú Yínká ẹ wá ní àfikún ọ̀tẹ̀lé yín náà lérí ibi tí tẹ́wọ̀n ọ̀gbà lánàá ẹ̀yin ni ẹyájú yín ẹjá ṣe pọ̀ ni ìdí òjì fẹ́ wà dípù nínú ọ̀rọ̀ ike mọ́tò máa dojú ọ̀rọ̀ rú ni àwa fẹ́ràn yín wàláhì ilẹ̀ fẹ́ràn wa
kẹ́ẹ̀sì fẹ́ràn wa àǹfààní bẹ́ẹ̀ báwọn Fúlàní pẹ̀lú Haúsá ti yípo lẹ̀ kí Yorùbá pẹ̀lú Fúlàní náà kún yípo nísàlẹ̀ ká lè rọ́nà lọ ibẹ̀ lójú ọ̀nà o ká tí bàbá rí. gbogbo àti wọn máa ń bínú pé ìjọba Fúlàní dìde ńlọrin bàbá ní ìbínú tí máa ń bí kún ọ̀pá tí kún ní sùúrù Yorùbá ni bàbá tí fi ń wí yìí kò yìí sọ pé kò sàlébù gbogbo àwọn Fúlàní sínú tíra iná bẹ́ẹ̀ yé padà fún bóde síbẹ̀síbẹ̀ bàbá padà dájọ́ ń gbẹ̀yìn pé ìbínú yìí náà ẹjọ́ tán. لأن الدولة التي قامت torí ìjọba ẹ̀sìn tó dìde yìí o. أفادت الإنسانية أكثر من التي دمرت. ó ṣàǹfààní fún gbogbo ayé ju èyí tí mẹ́mẹ́ tẹ́lẹ̀ lọ. ṣé bí gbàtẹ́ iná ń bẹ láàrin ara ẹ̀sìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti máa ń já. tíyàwó kọjá tẹ́ni wọ́n gbé lẹ̀ kó gbé yẹ̀wù àbí kẹ́ gbé òró gbé. iyọ̀ ní Islam dé tó ní kó rọ̀ ọmọ gbéyàwó ètí ṣe Ádámù wínú. sóye ọwọ́ sọ mẹ́lẹ̀ keje. على الدعاة العلماء. ẹ̀yin ògo Ìlọrin ẹ̀yin ni bàbá wa ń bá wí ní. على الدعاة العلماء. ẹ̀yin tẹ́ ẹ̀ tún pé kò tẹ́ ẹlẹ́sìn dáwà nísìn. أن يستقيموا هم بأنفسهم في علومهم وأعمالهم قبل أن يدعوا غيرهم. ṣé ẹ gbọ́. tó ń ka. على الدعاة العلماء. ẹ̀yin ọmọ Ìlọrin tẹ́ ń pera yín lógo Ìlọrin. على الدعاة العلماء. ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń pera yín lógo Yorùbá. أن يستقيموا هم بأنفسهم. ẹ̀yin ni ẹ kọ́kọ́ wá bẹ́ẹ̀ ti dúró déédéé o. في علومهم وأعمالهم. níbi ìmọ̀ yẹn dúró déédéé bẹ́ẹ̀ ẹ sì ṣiṣẹ́ níbi ìwà yẹn dúró déédéé bẹ́ẹ̀. قبل أن يدعوا غيرهم. kẹ́ ẹ tó máa pẹ̀lú mi kọ́ wá bá yín ṣe ẹ̀yin ni ẹ kọ́kọ́ túnra yín ṣe وعليهم أن ẹ túnra yín ṣe pálapàla tá ń gbọ́ káàkiri ẹjí kọ́ wo lọ́lẹ̀ ẹ má gbàbọ̀dẹ̀ fún lọrin yín ìtẹ́yìn náà ṣe ẹ mọ́ kẹ́lẹ́ fẹ́ gbẹ́ nìkan wọlé kẹ́nìkan ilé mú 5 million wá náà kẹ́ tó gbé wọlé rándanrandá lẹ́sẹ̀ o lẹ́yìn títí mú babalábá báyìí Ọlọ́run ti túbá ìwọ̀n fowó àbúṣe àbúlálejò ìtàyìnì gbogbo ẹ̀ńjọ́ tara yín àtẹ̀yìn náà bẹ́ẹ̀ni bí iṣẹ́ bá kíkù ara yín bí sí ẹ̀ẹ̀tẹ̀ ní kankan ṣe pẹ̀lú àwọn yẹn ṣé dáwà ní ṣe yẹ ní kankan ṣe pẹ̀lú wọn ẹ̀yin náà sì fẹ́ bọ̀dà yìí gbé wọlé ẹ̀yin náà lẹ́pàdà kábàámọ̀ ẹ̀ èyí tí ń wí wọ́n bá ti lálẹ́ èmi ló fi ṣe prógámù mo rẹ́dì láti kíkẹ́ mọ́ sọ gbogbo tó bá wù yín èyí tí mo wí yẹn padà ní lọ́la mọ́tà wàá bọ̀ bá ní prógámù ṣe ní ti Islam ga ìlú rẹ ní kó ṣe kí ni kọ̀ọ̀kọ̀ rí sí kọ́ ọmọ gbọ́ bàálù yín náà sí tọ́páàsì jọ̀sẹ̀sẹ̀ àti gómìnà yín ẹ máa bú wọn ẹ máa ṣépèlé wọn bẹ́ẹ̀ ti ṣépèlé lánàá kálukọ́ kọ́ ní sílùú ẹ̀ kẹ́ ọmọ Ìlọrin náà kẹ́ mójútó ayé kẹ́ tó máa tọ́lá kẹ́ máa ṣe ẹ̀sìn kámẹ́rà káàkiri ẹmọ lẹ́yìn lògbò ogó owó ń bo èdè ògo èmi ò tiẹ̀ mọ̀ ti jẹ́ bẹ́ẹ̀ inú Yorùbá Ìlọrin lọ́dọ̀ yìí náà látún ti kọ́ yìí nì níta àmọ́ ní iyì àti kàrámà wàrásìnà lùmọ́jìdá anáàbá ìsídìkì àjogún iyì àtògo yìí lọ́dọ̀ bàbá wa tí wọ́n lódodo ni. wàsídìnnà bí màkánì mú jẹ̀dídá. àwọn kan sì tún dé àwọn mìíràn tún ṣekún. ìsáyé májèdù rọ̀bìrún tàwa àràsá tí wọn. ògo tá a wá jogún lọ́dọ̀ bàbá yìí tó bá ti bá àkàbà tẹ́wọ́ gbà á. múlátùlì kẹ́hìnrì àọ́sàkà yẹ̀sídà. múlátùlì kẹ́hìnrì àọ́sàkà yẹ̀sídà. báwa pé ìtẹ̀ tó gbogbo yìí ẹ ṣekún ọláyọ̀mọ̀ wa lọ wájú. àmọ́ bí ọba tún rí bẹ́ẹ̀. ògo tẹ́ ń wí yìí sẹ́ àjogún ẹ̀ lọ́dọ̀ bàbá wa kẹ́tù òfin Islam lẹ̀ ni. àsáná. wọ́n gbìyànjú tara wọn. àsáná. àwa bẹ̀rẹ̀ sí ba ìgbìyànjú náà jẹ́. ìyá ní ìmú sọ ní. adé kò ní sí alọ́lẹ̀ ń bá wọn ṣe atúlọ́lẹ̀ darapọ̀. gbogbo bàjẹ́ táwọn náà ṣe àwa náà jọ ṣe. kálá lọ ní lóhùn gbogbo kan níbo ló ti kọ́.
ilẹ̀ Yorùbá náà ló ti kọ́ ibẹ̀ ló ti kọ́ o tó bá yẹ pé sálá tí wọ́n ń gbé bọ̀ látòkè ọ̀yà yìí ni sálá náà lọ́wọ́ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní síbẹ̀ náà wọ́n kọ́ gbogbo tí wọ́n kọ́ pálapàla ni àwọn àkáṣì ń bẹ bí wọ́n ti gbé bẹ̀ tó wọn ò darapọ̀ làwọn bàbá tí ń ròyìn nídìí oníyàn pálapàla kan ọ̀gbọ́ lójú wa báyìí ní Sheikh Kamalu dúró ní mọ́sálásí jimá ẹ̀rì kí mo tẹnumọ́ ọ̀rọ̀ wọn láti jọ mẹ́ta yìí tá a fi mọ̀ pé wọn ò lú tí wọ́n ní òjò ọ̀rọ̀ ní gbogbo Ìlọrin bàbá ẹ bá wa tọrọ sí i bàbá náà wá mọ́sálásí ní kékeré wọ́n sọ fún wọn láti ilé wọ́n sì bọ́ di spíkà nígbà wọn ṣàdúrà tó ń kọ́kọ́ tọ́ ìwọ lọ àwọn ìlú mi lójú ọ̀rọ̀ mo wá fẹ́ fi nǹkan kan tọrọ lọ́dọ̀ rẹ o àkéré Sheikh Muhammad Kamaluddin Al-Adabi gbogbo àdúgbò tí wọ́n gbé ilé aṣẹ́wó ló yí wọn ká bàbá ní bàbá wa sọ ń jímọ̀ níjọ́ náà gbogbo ayé lálọ́ àkéré ipe kò wọlá ipe láti jọ Timothy tí ìtì mbẹ láyé ìgérí obìnrin kan rí tó yàtọ̀ síyàwó mi tó bá yẹ pé ìgérí obìnrin kan rí tó yàtọ̀ síyàwó mi dákun mọ́jìlé òsú lónìí kò fi rọ̀jò billahi la ilaha illa huwa àwọn èyí tí ìdílé jímọ̀ tó jò fi bẹ́lẹ̀ ẹ béèrè wò àkéré èmi yóò kéré ẹ lọ lè wájú ẹ̀ pé ṣé irọ́ ni mo pa ní àbóòtọ́ Sheikh Muhammad Kamaluddin Al-Adabi ó ṣe mọ́sálásí jímọ̀ alájí àgbà ó bọ́ sí di spíkà náà ni ìgbà òjò yóò rọ gbogbo nǹkan tó ti bàjẹ́ bàbá wa Al-Amiru Zulqarnain Al-Gambari àwọn ni wọ́n pe bàbá Ghana pẹ́lájí àgbà kílẹ̀ ń wo ṣé kí ló túká ni ẹ̀sìn bẹ́ẹ̀ lù òjò ọ̀rọ̀ o àwọn ẹ̀sìn pariwo wọn wá látòkò ẹ̀bẹ̀ lọ́wọ́ òjò bàbá wọ́n sì kírun tán wọ́n bọ́ bẹ́ẹ̀ wọ́n dá kiri tì méjìlì wọn náà borí wọ́n wá ṣe tàwásùlì pẹ̀lú iṣẹ́ wọn ẹyọkan iṣẹ́ ẹyọkan pé wọ́n lọ tó bá yẹ pé lódodo látijọ́ títí ń bẹ ìgérí obìnrin kan rí tó yàtọ̀ sáwọn ìyàwó mi sóye dákun mọ́ jíjẹ́ oṣù lónìí tó fi rọ̀jò náà wallahi ìgbà tí ìdagun mẹ́rin la ilaha aláàlọ́ ni ọmọ orí ní ẹláwò ní bàbá kí ọwọ́ á dìde ní ìsìnkú ọmọ bàbá ilé ìjẹ́ kẹ́ ní ká fèríjì ní fèríjì ẹ̀ ní fèríjì ẹ̀ àfijọ́ tá fèríjì ọ̀nìjọ́ tó bá dáwọn èèyàn tiẹ̀ náà padà sójú ọ̀nà tí wọn ọ̀dọ̀bálẹ̀ mọ́ ní pálásì yín tó ọ̀rọ̀ bá yín wẹ̀ sínú ẹ̀sìn kámílà tó sì ní gómìnà yín wẹ̀ síbẹ̀ kámílà tí sẹ̀sẹ̀ yín sì dúó kámílà àti fèríjì ọ̀ mọ́jẹ̀mú èyí tó yẹ ká gbélé ọlọ́wọ́ nù tọ́láwọn yìí ni wọ́n ṣiṣẹ́ tí sẹ̀sì òfin dìde ní Ìlọrin ìṣẹ̀ṣẹ̀ náà bẹ́ẹ̀ kárakára bẹ̀ wọ́n gbá wọn sẹ́yìn ni gbogbo kò lọ́rin bàbá wa ló ṣèyí lójú wa bàbá Sheikh Muhammad Kamaluddin Al-Adabi wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wé tíra kan àdúgbọ́n máa tọ́ bá kòkó kó nǹkan mi jáde ń bẹ́ rárá wọ́n mọ̀ tí wọ́n ṣe káwá dé nísì ká láwọn eléyìí nísì ẹnìkan wá dé bá ní súnfì kan jẹ́ àwọn eléyìí lọ ẹ má tún jí kí n mọ ìyàká mọ́ ẹ má jẹ ìyàká mọ́ ọyá ẹlẹ́ẹ̀keje ọyá. عليه أن يقدموا النصح والإرشاد لكل طبقة من طبقات الناس. ṣé Ádámù ni wàá ń sọ yín sí kàrámà tí ṣé Ádámù nu gbogbo nǹkan yìí ló ti kọ́lẹ̀ kàrámà tí lọ́wọ́ sí ma òun lè léyìn náà ike gbogbo ẹ̀yin ọmọ Ìlọrin àtẹ̀yìn àfáàlẹ̀ Yorùbá ẹ má ṣe kí pé èèyàn ọmọ lérí ẹgbẹ́ kan sẹ́gbẹ́ kan ẹ jẹ́ kó kárí gbogbo tọ́bákà kí ni wọ́n pè tọ́bákà gbogbo àwọn ẹ̀tún tí máa ń bẹ láwùjọ kó délé ọba kó délé ìjòyè kó délé ọmọkè kó délé gbogbo ẹ̀jí kẹ́jí kí dáwà yọ kárí kẹ́fẹ́kẹ́ tó ń lu kẹ̀kẹ́ mọ̀ bú wọn kẹ́yìn ó fi lù tì í lẹ̀ olówó ẹ̀jí kí dáwà ọ̀dọ́dọ̀ rẹ̀ ọlọ́lá ẹ̀jí kí dáwà ọ̀dọ́dọ̀ rẹ̀
sóyè onípò ẹ̀yẹ kí náà ọ̀dọ́dọ̀ rẹ̀ ẹgbà kan fún ìsìlámù bẹ́ẹ̀ ẹ fi ṣèké gidi bẹ́ẹ̀ sóyè wàhálà tura sọ̀họ̀ mílẹ̀ àmìyá àwọn ànẹ́bí ọlọ́ọ̀bí wọn ti ṣe látànẹ́nu wọ́n èdè nìkan sí kọ́fẹ̀ nìkan máa ṣe lọ bàbá wa sọ pé wàhálà sìgáàr ẹ̀yọ́ ọmọ kéékèèké tẹ́ ń dá wàhálà yìí lẹ̀. wàhálà sìgáàr du'ati an yaqtadu bi a'lami da'wa. ẹ̀kọ́ ṣe àwọn àgbàlagbà tí wọ́n ti lọ. alladhina madaw. wa tashabba'u in lam takunu mislahum inna tashabbuha birrijali. alladhina madaw fi usurin mukhtalifa. ẹ wádìí tàwọn àgbàlagbà àwọn èyí tó jìnnà sí yín àtàwọn èyí tó súnmọ́ yín kéèyàn ó dìde nísìkò àìpé wọn máa sọ kankan fáwọn nísìn káwọn bàbá wọn fi wá bọ́ọ̀lẹ̀ lẹ́nu wa ká mọ̀ pé wọn ò ṣe kankan kọ́dà wọn kọ́ wọn kéwọn á ní wọn mọ̀ pé kàrámà wo ni wọ́n ṣe irọ́ ni ògùn náà wọ́n fi ń ṣe ọmọ Ìlọrin kan náà ní tó sọ yìí o. ẹ bàbá rẹ ló sì jáde káwọn kọ́ ápìtà rẹ kọ́ sọ tó ṣe. erípa tiẹ̀ náà nínú ìlú náà eléyìí táwọn ń wí nísìn tí wọn bá bẹ lọ́wọ́ òjòjọ́ náà sọ ọmọ tí wọ́n parẹ́. ìlú yẹn náà ń gbàbọ̀dé kẹ́yìn òtò ní kó fẹ́ hàn kọ́ mọ wá sọ àwọn akẹ́kálẹ̀ kẹ́yìn pé torí pé tí làkàlọ́ ń ká yà á padà mójútó wọ̀ náà sájà yanjú ọlọ́kọ̀ọ̀kan á máa mójútó ra wa ní ọ̀kọ̀ọ̀kan ni èébú náà lẹ́sìn máa búbo ti ní ẹkó tí làjáde dì sínú ẹkó tí làbóde tí ń sọ àwọn ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí nǹkan ṣe rí ilẹ̀ Yorùbá lánàá bàbá aláwa tá a jẹ́ kéékèèké ní àwọn dùhátì yìí àwọn àáfàá tá a nígbàgbọ́ sí tá a rí i pé lóòótọ́ wọ́n sí àwọn onígbàgbọ́ sí wọn torí tí wọ́n ṣe lójú wa ní. kọ́lá bọ́ bá ní wọn ò ní kàrámà kankan tó ta gbogbo àtàkùnrin alọ́mọkéwu yẹn yìí náà kàrámà ni. bí wọn bá dá sọmọkéwu wọn pọ̀ báyìí ẹ wo gbogbo àtọ́jọ́kọ́ yìí ẹ wo gbogbo àtọ́jọ́kọ́ yìí. iṣẹ́ ni wọ́n ṣe dé bẹ́ẹ̀ a lè kọ̀ dẹ́mu ẹ̀. nínú mi bá kéwu tiẹ̀ èmi ò kéwu bẹ́ẹ̀ àwọn tó ké tó kọ́ mi ní ìbásọ ẹ mọ́jà sáwòsí o wọ̀tọ̀sáàbàhù ilẹ̀ tẹ̀kúnnù misláhùn bá àbá tẹ̀ lé bá wọn ká gbìyànjú iná tàṣàbù abẹ́rẹ́jà àlá. ṣàbàbà náà. معشر الرجال شبابنا àwọn bàálù yìí ṣe ìjọba àlú yìí ẹjá padà sínú Islam àyà ti fò ya معشر الرجال mo wá pẹ̀yìn ògo Ìlọrin àtògo ilẹ̀ Yorùbá gbogbo ẹni Yorùbá yìí náà mo pè ẹjẹ́ àparapọ̀ ọ́pṣẹ̀ ẹ̀yọ̀ kata ní náà nù ẹjẹ́ lójú kan náà. ẹjẹ́ àparapọ̀ ká lójú kankan náà. tẹ́ ẹ bá ti gbà ká lójú kankan náà ìtì ń ṣe wáyìí ààbò yẹ. tá a bá gbà láti lójú kankan náà gbogbo tí ń ṣe wáyìí láti nǹkan tí wọlé sọ wáyìí ààbò yẹ. kí ìsìláàmù tó pa á pọ̀ kárán. ìsìláàmù tó pa wá pọ̀ tó sọ wá lọ kankan náà. ká gbàgbé ọ̀rọ̀ àná. ká gbàgbé ọ̀rọ̀ àná ká gbàgbé ọ̀rọ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀wú ká gbàgbé ọ̀rọ̀ kárí ni. ká lè rọ́nà lọ. ká lè rọ́nà lọ. tá a bá lágbàgbé ọ̀rọ̀ àná. tá a bá lágbàgbé ọ̀rọ̀ àná. àlẹ́ bùlù kan láàmú wákàtí. àwọn wọlé bùlù kankan kí. àbá máa da gbogbo ẹ̀gbin ìlú mi. àwọn àdá gbogbo ẹ̀gbin ìlú mi. sílùú kan. sẹ́yìn ìlú kan. lérí kọ́lọ̀ ń fi lè boore tiwọn jẹ́. lérí kọ́lọ̀ ń fi boore tiwọn jẹ́. kàsàkàsà lẹ́rìí o.
èyí tẹ́ rí yìí o gbogbo tí ń tilẹ̀ táwọn náà ń pariwo yìí kàṣàkàṣà ni. bẹ́ẹ̀ ti wù kẹ́ kéwú tó. bẹ́ẹ̀ ti lè wù kẹ́ kéwú tó. àwọn olóṣà yọ padà fínísì. kéṣekéṣe ń bọ̀ àwọn olóṣà. àwọn kírísítẹ́nì yọ padà fínísì. àwọn kírísítẹ́nì yọ padà fínísì. àwọn mùnáfìkì ara yín náà nínú àwọn mùsùlùmí yọ padà fínísì. àwọn mùnáfìkì ara yín yọ padà fínísì. ẹjẹ́ ajáde òdodo. ẹjẹ́ ajáde òdodo. ẹjẹ́ àgbàgbé àná. ẹjẹ́ àgbàgbé ọ̀rọ̀ àná. bẹ́ẹ̀ ọ̀bá gbàgbé àná kò ní ẹni bá sí. bẹ́ẹ̀ ọ̀bá gbàgbé ọ̀rọ̀ àná ò ní ẹni bá ṣe lónìí. ìní òjì kí n fẹ́ dìbò nínú ọ̀rọ̀ yìí. ìní òjì ká bàbá wọn wọ lọ́rọ̀ yìí kọjá bó ṣe yẹ. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé bí ti ń lọ kò sí kan tá a rí o. àwọn fi hàn yín pé kí wọ́n ti lọ yìí kò sí kan táwọn ò rí. àdákẹ́ ẹ̀kọ́ má dàrú ni. àbá ń dákẹ́ tẹ́lẹ̀ ní kó má bàa dàrú. nígbà tẹ́ ẹ wá ń dìde àtúnṣe yìí. nígbà tẹ́ ilé wá dìde àtúnṣe yìí. káwọn ọmọ ìlú náà kúnkún yín lọ́wọ́ yàtọ̀ sẹ́sìn kámẹ́rà àti ráwọn ará ìwò nísìn tí wọ́n ti wá lọrin múfú tí wọ́n wá ó jáde gidi ipá àwọn rẹ́dì láti ṣe kínní pẹ̀lú wa àwọn náà sì rẹ́dì láti ṣe pẹ̀lú àwọn náà ẹ̀yin ìlú mi náà wá. ẹ̀yin ìlú mi náà dìde ọ̀rọ̀ ẹ̀sìn lásán. ẹ dìde o bá a ti wù ká sí Islam yìí náà tó àlè ṣe tán. bá a ti wù ká sí Islam tó àlè ṣe tán á ṣe. àwọn àfáà ti ìlú yìí náà kí wọ́n dìde wá. àwọn tó táwọn àfáà ìlú yìí náà káwọn náà dìde. ìyàtọ̀ sí ká máa tara pẹ̀lú kámẹ́rà yìí yàtọ̀ sẹ́sìn kámẹ́rà. tá a gbé kámẹ́rà jáde tó bá dé ìtàn tá a máa bà nǹkan míì jẹ́. ẹ jẹ́ ká sòdodo ẹ jẹ́ ká sòdodo ẹ jẹ́ ká sòdodo subahana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin walhamdulillahi.